bàbá akéwùgbà gold. ara bo ni bàbá ni lọ́dọ̀ yín ọmọ lẹ́yìn ní fẹ́mi ọba mi nù ṣe ọlọ́run Kábíyèsí ìyá ẹ̀ Ọlọ́run. lèmi jẹ́ ìyá ẹ̀ ọba mi nù dá wà. ẹ̀dá tó lọ́n pilẹ̀ dá gbogbo àfa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn máa ní ọkàn tó dọ̀tí inú ọmọ bí wọn sáfẹ́ ẹgbẹ́ wọn. èrò o. rántí ẹkọ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́ọ̀la ní. Alhaja Kaola ò lè wà lábẹ́ ọkùnrin kó rí gbogbo nǹkan tó ń ṣe ní dáadáa yìí ṣe, ọkùnrin yẹn ò ní fún láǹfààní láti ṣe. ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́, ẹ̀yin obìnrin ẹ kẹ́kọ̀ọ́, ẹ fọ̀rọ̀ Alhaja Kaola ẹ fi kọ́gbọ́n, ẹ fọ̀rọ̀ Alhaja Kaola ẹ fi ṣe àríkọ́ṣe nínú ìgbésí ayé yín, kẹ́ ẹ ní faradà, kẹ́ ẹ ní ìfojúsọ́nà pé nǹkan ṣì ń bọ̀ wá dáa, kẹ́ ẹ sì máa ní sùúrù. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tèmídire pátápátá pé a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A káàbọ̀ sórí ètò Tèmídire Independent Television. Ṣàlàáfíà ni mo bá yín. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi, etí yín ò ní di. Ire lójú owó rí, ire lójú yín máa rí. Ire ò lórúkọ méjì, ire ni ire ń jẹ́. Ire ọwọ́ ọ̀tún, ire ọwọ́ òsì, gbogbo ẹ̀ ló máa jẹ́ tiyín àti tèmi. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n. Àwọn àgbà bọ̀ wọ́n lọ́gbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ẹ bí mi pé kí ló dé tí àjẹ́ ká rohun wí mọ́. Àwọn afẹ́nifẹ́re tí wọ́n fẹ́ ìtẹ̀síwájú Tèmídire Independent Television, àwọn ni wọ́n pè mí lórí aago pé olóòtú ètò, orúkọ tó yẹ kí ètò yìí máa jẹ́ ni ọgbọ́n ọlọ́gbọ́n tí kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ìdí ni pé lórí ètò yìí a máa sọ ìtàn ìgbésí ayé àwọn ènìyàn, yálà a sọ ní tààràtà tàbí a sọ látinú fídíò kan tá a wò. A máa tọwọ́ bọ̀, a máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn ẹ̀kọ́, àwọn ọgbọ́n tá a lè lò nínú fídíò náà. Òun ni nǹkan tí àwa ń ṣe níkànnì Tèmídire Independent Television. Ìdí rèé táwọn ọlọ́gbọ́n lóye, àwọn àwòrò-ṣàṣà, àwọn tí wọ́n mú oyún ìgbín nínú ìkarahun fi gbà wá nímọ̀ràn pé ká sọ orúkọ ètò wa ní ọgbọ́n ọlọ́gbọ́n tí kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ẹ̀yin olólùfẹ́ Tèmídire Independent Television, mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń fi ọkàn bá wa lọ. Yàtọ̀ sí èyí, mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re bẹ́ẹ̀ ṣe fi ìka yín tẹ subscribe fún wa lórí ètò yìí. Lágbára Elédùà, ìka tẹ́ fi ń tẹ subscribe náà, ìka yín àkàndùn ò ní mú. Lágbára Ẹlẹ́dàá, ẹ ní fọwọ́ yín ẹ̀ ní fi gbọ́mọ sí. Lágbára Ẹlẹ́dàá, etí yín tẹ́ fi ń gbọ́ wa àtojú tẹ́ fi ń wò wá, etí yín kò ní gbọ́rọ̀ ìbànújẹ́. Ojú tẹ́ sì fi ń wò wá náà, ojú yín lágbára Ẹlẹ́dàá kò ní fi yín lẹ̀ lọ. Àlògbó, àlòtọ́ lẹ́yìn àtojú yín máa lora yín gbó. Lẹ́ẹ̀kan sí, ẹ kúulé sí ìkànnì Tèmídire Independent Television. Ẹ sì káàbọ̀ sórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n tí kì í jẹ́ ká pàgbà ní wèrè. Kí la fẹ́ rí sọ, kí la fẹ́ fi kọ́gbọ́n lórí ètò lọ́jọ́ tòní? Ọ̀rọ̀ lórí Alhaja Kaola, obìnrin takuntakun, obìnrin tó jẹ́ pé àríkọ́ṣe ló jẹ́ fún gbogbo ẹgbẹẹgbẹ̀rún obìnrin tó bá wà níkàlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ìdí rèé tó fi jẹ́ pé ẹ̀yin tí ẹ jẹ́ baálé ilé, nígbàkigbà tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ ètò yìí, ẹ pe àwọn ìyàwó yín, ẹ pe àwọn ọmọ yín lóbìnrin, ẹ ní kí wọ́n wá fi ọ̀rọ̀ Alhaja Kaola kí wọ́n wá kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ní ti dáadáa, kí wọ́n wá kọ́gbọ́n nínú ẹ̀,
ọgbọ́n tó lè ṣe wọ́n láǹfààní jálẹ̀ gbogbo ìgbésí ayé wọn ni. Ẹ̀yin tó bá sì jẹ́ pé ẹ̀ tíì níyàwó ńlé, ẹ ké sáwọn àfẹ́sọ́nà yín. Nígbàkigbà tẹ́ ẹ bá ti jọ pàdé, ẹ fi fídíò yìí hàn wọ́n káwọn náà lè rí ọgbọ́n kọ́ láti ara fídíò náà. Alhaja Kaola, tó bá jẹ́ pé ọkùnrin ni wọ́n á máa lo gbólóhùn náà fún wọn pé Sheikh Kaola, ṣùgbọ́n obìnrin ni wọ́n, Alhaja náà la máa pè wọ́n. Tó bá sì wá jẹ́ pé a rí gbólóhùn lárúbáwá míì tí wọ́n fi máa ń pe àwọn obìnrin tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n kàǹkà nínú ayé, tí wọ́n mọ tì fún tẹ̀dọ̀ Kùránì láti fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn ènìyàn, ẹ jẹ́ ká mọ̀ ọ́n lórí abala àríwísí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a gbọ́ àti ìtàn ìgbésí ayé Alhaja Kaola tá a gbọ́, ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé wọn ó fẹ́ dàbí ẹ pé ó ní kọ́nu-ń-kọ́họ díẹ̀, torí pé wọ́n ṣàlàyé pé àwọn níṣòro ọkọ níní, àwọn níṣòro ọmọ bíbí. Ìdí ni pé nígbà tí àwọn wà lọ́dọ̀ ọkọ àwọn ò láǹfààní àti tètè rọ́mọ bí. Èyí wá fa ìṣòro fún àwọn láti rí mú mí nínú ilé ọkọ àwọn. Ṣé ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá, lọ́dọ̀ àwa Yorùbá níbí, tá a bá fẹ́yàwó, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta tá a bá rí ọmọ, tíyàwó wa ò bá rí ọmọ bí fún wa, ẹ mọ bó ṣe máa ń rí lára àwọn òbí wa. Ńṣe ló máa dàbí pé ńṣe nìyàwó wa yẹn, ńṣe ló kàn yín àgbàdo sẹ́yìn igbá. Àwọn míì ti lè sọ pé bóyá ó tiẹ̀ ti lọ ṣèṣekúṣe sẹ́yìn, ìdí rèé tí kò fi tètè rí ọmọ bí. Tó bá sì wá jẹ́ pé ìyàwó yìí pàápàá ọwọ́ ẹ̀ tún wá jí sí owó, ó ní làákàyè bíi tAlhaja Kaola, ó sì nímọ̀ nípa ẹ̀sìn tó ń sìn dáadáa bóyá ju ọkọ yẹn lọ, àwọn ẹbí ọkọ yìí náà wọn ò tún ní jẹ́ kó rí mú mí bákan náà. Wọ́n á máa fìtínú ẹ̀ lọ́tùn-ún, wọ́n á máa fìtínú ẹ̀ lósì. Ṣèbẹ́yìn náà kúkú mọ nǹkan táwọn àbúrò ọkọ máa ń fojú àwọn ìyàwó rí nínú ilé ńgbà míì. Ẹ sì mọ nǹkan tí àwọn ẹ̀gbọ́n ọkọ máa ń fi ojú àwọn ìyàwó àbúrò wọn rí nínú ilé ńgbà míì. Ọ̀pọ̀ ìṣòro ni Alhaja Kaola ti dojúkọ, ṣùgbọ́n lẹ́yìn ò-rẹyìn ńkọ́, Alhaja Kaola borí ẹ̀. Wọ́n tún sọ̀rọ̀ nípa pé àwọn ti pé ọmọ 44 years káwọn tó láǹfààní láti rí ọmọ bí. Ẹ rí i pé ìfaradà yìí pọ̀ gan-an débi pé ìrọ́jú ńlá ni Alhaja Kaola ló ní kó tó láǹfààní àti lọ́mọ láyé. Ó tún lọ́mọ láyé tán nítorí ìmọ̀ tí Ẹlẹ́dàá jogún fún un. Àwọn tí wọ́n tún jọ ń jọ́sìn kan náà tún gbógun tì pé ó yá kó fò kó nìṣó. Wọ́n fìtínú ẹ̀ débi pé ayé fẹ́ẹ́ sú Alhaja Kaola torí pé kò láǹfààní láti rí ẹni tó máa tètè ràn lọ́wọ́ láti gbójú agan sí gbogbo àwọn wọn nì tí wọ́n ń dojú ìjà kọ. Ẹ rí i pé léyìí wá burú gan-an. Ṣebí wọ́n sọ pé tíkú ilé ò bá pa ni tòde ò kì í pààyàn. Bẹ́ẹ̀ ni àwọn tó jọ jẹ́ ẹlẹ́sìn kan náà lọ́kùnrin lóbìnrin ni wọ́n gbójú ìjà sí Alhaja Kaola. Àbájọ tó fi wá ń dúpẹ́ lọ́jọ́ tòní pé gbogbo àwọn tí wọ́n gbójú ìjà sóhun tó gbógun tòun nídìí ti ẹ̀sìn, gbogbo wọn pátá lòun borí wọn. Yorùbá bọ̀ wọ́n ní iwájú iwájú lọ̀pọ̀ ìbìtì máa ń rí sí. Òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni gbólóhùn yẹn. Kàkà k'Alhaja Kaola kó lọlẹ̀, níṣe ni Alhaja Kaola túbọ̀ ń gòkè sí i lójú àwọn ẹni ibi tí wọ́n ń ṣe lọ́ṣẹ́ lábẹ́lẹ̀ àti lójúkojú. Alhaja Kaola tún tẹnubọ ìròyìn. Kí ni ìròyìn tí wọ́n tẹnubọ yìí? Wọ́n sọ pé gbogbo àwọn táwọn tún jọ wà
lágbègbè ládùúgbò ojú tí wọ́n fi ń wo àwọn ni pé àbó nínàbì làwọn ni àbí ń ṣe làwọn ń ṣeṣẹ́ aṣẹ́wó káàkiri ni kò jẹ́ káwọn tètè rọ́mọ bí pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń tẹnu bọ́lẹ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ Alhaja Kaola níbi níṣẹ́ làlájà Kaola túbọ̀ ń gòkè sí i. Alhaja Kaola gòkè débi pé wọ́n láǹfààní láti lọ sí ilé agbára ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò President Ọbásanjọ́. Wọ́n láǹfààní láti lọ síbẹ̀ kí wọ́n lọ ṣe wáàsí gẹ́gẹ́ bí ògbógi obìnrin nínú ẹ̀sìn Islam tó mọ tòfitẹ̀dọ̀ àlùkùránì dáadáa láti fi dáni lẹ́kọ̀ọ́. Alhaja Kaola tún láǹfààní láti lọ sí ìlú London láti lọ gba oyè tí wọ́n fi ń dá àwọn tó bá jẹ́ ògbógi nínú ìmọ̀ ẹ̀sìn láti fi dá wọn lọ́lá. Kì í ṣèyẹn nìkan, Alhaja Kaola tún gba oyè dókítà lórílẹ̀-èdè Amẹ́ríkà ní yunifásitì kan bẹ̀. Ẹ rí i pé níṣe lọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n sọ pé tẹ́nìkan bá jẹ́ ẹni tí àdúrà tọ́ sí, tẹ́nìkan bá wá ń ṣépè fún un, ó dájú pé èpè yẹn máa yí padà sí àdúrà fúnrú ẹni bẹ́ẹ̀ ni, tó túmọ̀ sí pé Alhaja Kaola ó ti borí gbogbo àwọn ọ̀tá ẹ̀. Ìkan tiẹ̀ ṣe ojú mi ní àwọn bí ọdún bíi mélòó kan sẹ́yìn tá à ń wò lórí fọ́nrán nígbà tí àwọn ẹlẹ́hàá kan lọ kó ara wọn jọ tolúkúlùkù àwọn èèyàn ń sọ pé Alhaja Kaola ti lù wọ́n jìbìtì, Alhaja Kaola ti kó wọn sábẹ́ láti máa lù wọ́n jìbìtì, láti máa forúkọ wọn gba owó. Gbogbo nǹkan tí wọ́n fojú Alhaja Kaola rí nígbà yẹn tí kì í bá ṣe pé Ọlọ́run dúró ti Alhaja Kaola ni, Alhaja Kaola kò bá ti gbẹ́mìí mì tipẹ́tipẹ́. Òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni Alhaja Kaola dojúkọ. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro òun ni Alhaja Kaola dojúkọ. Alhaja Kaola ṣàlàyé àwọn kókó kọ̀ọ̀kan èyí tó jẹ́ pé àwọn obìnrin tó bá ní làákàyè tí wọ́n bá gbọ́ ó dájú pé wọ́n á rí nǹkan fi kọ́gbọ́n nínú ọ̀rọ̀ tí Alhaja Kaola sọ. Fún àpẹẹrẹ, nígbà tí Alhaja Kaola dojúkọ ìṣòro, Alhaja Kaola ò tètè bóun bọ́ pé tó bá jẹ́ wípé ká kúkú gbé ọ̀rọ̀ tẹ̀sìn sílẹ̀ ni òun á gbé sílẹ̀ káwọn èèyàn bá máa pa òun, ìyẹn àwọn tí wọ́n jọ jẹ́ ẹlẹ́sìn kan náà. Kàkà bẹ́ẹ̀, ńṣe ló túbọ̀ tẹra mọ́ àdúrà gbígbà sọ́lọ́run Olódùmarè. Ẹ rí i pé ẹ̀mí ìfaradà Alhaja Kaola, ẹ̀mí sùúrù tó ní, ẹ̀mí pé nǹkan ṣì ń bọ̀ wá dáa tó ní, ẹ rí i pé ó ràn án lọ́wọ́ gan-an ni. Ẹ̀yin obìnrin ẹ lè rẹ́kọ̀ọ́ kọ́ nínú eléyìí tẹ́ ẹ bá wà nílé ọkọ tàbí ṣe èyíkéyìí tẹ́ ẹ bá ń ṣe. Ẹ fi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí kún. Ẹ ní sùúrù, ẹ ní ìfaradà, kẹ́ ẹ sì ní ẹ̀mí pé nǹkan ṣì ń bọ̀ wá dáa, kẹ́ ẹ fi kún. Ẹ rí i pé ẹ̀kọ́ ńlá la lè rí kọ́ lọ́dọ̀ Alhaja Kaola. Àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní kò sẹ́ni tó mọmọ́ pọ̀n bí ọlọ́mọ, ẹnu oníkàn la sì ti gbọ́n pọ̀n òun. Ẹ ṣe jẹ́ ká rìnrìn àjò lọ sọ́dọ̀ Alhaja Kaola ká lọ gbọ́ pé òun fúnra rẹ̀ bó ṣe ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ nípa ìgbésí ayé ẹ̀ tó ti fi dé àkókò yìí. Alhaja Kaola ti tẹ̀síwájú gan nípa rírí ṣe nínú ayé. Alhaja Kaola ó dá iléèwé sílẹ̀, ó dá iléèwé yunifásitì sílẹ̀. Gbogbo àwọn tí wọ́n ń perí Alhaja Kaola síbi, gbogbo wọn pátá ló borí wọn. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí. Lẹ́yìn náà, àwa fi àwọn nǹkan tó wà nínú ẹ̀ á fi ṣàríkọ́ṣe, á fi ṣàríkọ́gbọ́n nínú ìgbésí ayé tá a wà lónìí yìí. Ó yá, ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. One of our legends ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti káàkiri àgbáńlá ayé. Mo sọ nípa
obìnrin bí ọkùnrin màmá wa Kaola ìyá wa ẹ kú kàlẹ̀ káàbọ̀ sí kànnì Ajíbọ́lá Akínyẹ̀fà podcast. a dúpẹ́ fún ọlọ́run tó ní gbogbo nǹkan lánìí tán torí pé aláròjinlẹ̀ gbọ́dọ̀ máa rántí ọlọ́run níjoojúmọ́ kábíyèsí ọlọ́run. a sì dúpẹ́ fún ọlọ́run lára yín brother Ajíbọ́lá Akínyẹ̀fà. Ẹ ṣeun. a sì kí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ káàbọ̀ sórí ìkànnì Ajíbọ́lá Akínyẹ̀fà broadcast. mo ń kí yín, orúkọ mi Kafilat ni ọmọ Ahmadu Rufai Ummul Mu'minat. mo jẹ́ ọmọ àwọn àgbàlagbà ọmọ àwọn ẹni rí mo jẹ́ ọmọ ìpìlẹ̀ orúkọ mi nìyẹn. a dúpẹ́. ẹ jẹ́ àti bí èkó ìyá wa Kaola lọ́tún Kaola lọ́sẹ̀ kí ló bí orúkọ yìí. a dúpẹ́ a kí ọlọ́run tó ní gbogbo nǹkan lánìí tán. kábíyèsí ọlọ́run. ṣé gbogbo ohun tí ẹ̀dá ò bá máa jẹ́ tí ó fi máa exist nínú ayé ibì kan tí àwọn lárúbá ń pè ní lawil mahfuz ìyẹn ni ilé tí wọ́n ti ń kọ kádàrá tó jẹ́ pé ọlọ́run náà ní máa kọ ilé yẹn àti kádàrá yẹn wọ́n ti kọ ṣáájú kí olúwa ó tó sọ pé kẹ́rù yẹn máa lọ ayé. Kaola yẹn ó kàn wú ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni combination name ni a kàn combine orúkọ papọ̀ ó lárí pé ó mú yes. ìgbà tá a tún wá wo àwọn tí wọ́n ṣì ń exist nínú iṣẹ́ eré látàná títí dòní títí tí ó fi dọ̀la àwọn náà tún jẹ́rú orúkọ yẹn. so ìyẹn ni pé orúkọ mi ni Kafilat Omobolanle àdùfẹ́. nínú Omobolanle ni a ti yọ ọlá, nínú Kafilat láti yọ ka òun ni mò ń fi ń jẹ́ Kaola. ṣùgbọ́n ní ìpìlẹ̀ mi precisely àwọn tí wọ́n bí mi tí wọ́n ní mi tí ẹ bá ń gbọ́ ìtàn nípa Ìbàdàn tí wọ́n bá ń sọ ìtàn nípa bí Ìbàdàn ṣe ń jẹ́ Ìbàdàn gangan ẹ rí i pé àìmọye ìgbà òun ni wọ́n ń gbìyànjú láti create Ìbàdàn tó lù ọ́ kádàrá kó ṣeé ṣe. ìgbà tí àwọn àfáà fọwọ́ sí ìgbà tí wọ́n wá invite àwọn tó bí mi wọ́n ń pe bàbá mi ní Iliasu Bódìjà àwọn ni àwọn Ògúnmọ́lá pè tó jẹ́ wípé wọ́n kún wọn lọ́wọ́ nínú ètò ogun nìbàdàn táwọn ń jẹ́ alálàáfáà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nílẹ̀ Ìbàdàn yìí kí Ìbàdàn tó jẹ́ kí Ìbàdàn tó máa jẹ́ Ìbàdàn wọ́n pè wọ́n wá ni nítorí bàbá ń sọ̀rọ̀ àwọn Bàásùnú àwọn wá láti Borno ni àwọn ẹbí Bàásùnú ti wá ẹ rí i pé Ìbàdàn ìlú jagunjagun ni ìlú àwọn olóògùn ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìgbà tí wọ́n gbìyànjú yẹn ò ní wọ́n wá pe àwọn ẹni rè ipe ẹja tọwọ́ àwọn àfáà bọ̀ nǹkan yìí torí kíkiní yìí kó lè mú yányá tí wọ́n bá ń sọ ìtàn Ìbàdàn wọ́n mọ̀ sọ̀tàn àwọn tó bí mi mọ́ so adúpẹ́ fọlọ́run. kábíyèsí adúpẹ́ ṣùgbọ́n àfáà ni wọ́n tó confam. àfáà ni wọ́n. ibẹ̀ lẹ ti jáde. ibẹ̀ ni mo ti jáde ilé wa ni wọ́n ń pè nílé Bódìjà nílé Ìmọ̀dàpọ̀ Mọ́lá lókè Àrẹ. ẹ̀gbọ́n mi òun ni Wálé Rufai tẹ́ bá wojú mi àbẹ̀wò stature mi yàtọ̀ sí pé mo jóbìn ẹ rí i pé bí ìbejì lèmi àti Wálé Rufai jẹ́. Sógàjà ẹ mọ̀jà wo wulẹ̀ sọ̀rọ̀ ẹ ti ṣe justice ẹ ti fi justice sí kámọ́ tó lọ bẹ́ẹ̀ o. adúpẹ́ ojú òní ti yín mà. ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ báyìí pé báwo lẹ ṣe ṣe kékeré. alhamdulilayi torí pé ẹ̀yin náà ti sọ́ǹtì ẹ ti sọ nínú ọ̀rọ̀ yín ẹ ní pé àwọn tí wọ́n ń tàn àwọn tí wọ́n bí mi ni wọ́n ràn mí lọ́wọ́ ní kékeré àwọn ni wọ́n bí mi àwọn náà ni wọ́n tún kọ́ mi àwọn náà sọ mí déèyàn Ọlọ́run ti kádàrá ìjẹ́ èèyàn yẹn látọ̀run ṣùgbọ́n àwọn ni wọ́n ràn mí lọ́wọ́ tólúwa fi ní kí nǹkan yẹn mú yes ìyẹn ni bàbá tólúwa kádàrá pé kó bí mi bàbá mi ní jẹ́ Sheikh Abdulkarim Ahmad Rufai wọ́n jẹ́ late chief imam of Ibadan land àwọn jẹ́ àwọn ọmọ fáwọn bàbá tá a kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ọmọ ni wọ́n jẹ́ fún wọn bàbá Ahmad Rufai àwọn ni wọ́n jẹ́ bàbá fún Sheikh Abdulkarim Sheikh Abdulkarim yẹn ló bí èmi last wife fún wọn ìyàwó wọn kékeré òun ló bí èmi. ilé akọni lẹ ti jáde. bẹ́ẹ̀ni. akọni sì lẹ́yìn náà kábíyèsí Ọlọ́run. ẹ já wa bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe bọ́ sínú okòwò ṣíṣe torí pé tí bá wò yín dáadáa ibi tí ipa tí ẹ pín sí pọ̀ ipa tí ẹ pín sí pọ̀ tí àwọn bá dé ọ́fíìsì okòwò lèyìn á rí ń bẹ̀ because different àwọn nǹkan oríṣiríṣi ló kún bẹ̀. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé bá a ṣe ń kọjá lọ kọjá bọ̀ à ń rí gbogbo ẹ̀ ṣùgbọ́n lọ́n ká dára pò ní náà ní ọjọ́ ọ̀rọ̀ pé ni. àdúpẹ́. bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣé school ṣe tiẹ̀ ṣe lè kí ó ní àbíbò. ṣe rí
ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kéwú ni wọ́n fi tọ́ mi dàgbà àmọ́ oore kan bẹ́ẹ̀ bí kéèyàn kéwú ọpọlọ oníkéwú máa fẹ̀ gbogbo ọpọlọ tí kéwú bá ti wà yóò ti fẹ̀ yóò ti gbààyè kò ní sí nǹkan tí wọ́n lè kó bẹ̀ tí ò ní gbà kéwú ni kéwú tí wọ́n fi tọ́ mi látẹ̀wé òun lolúwa fi ní kó sọ mí déèyàn ìjẹ́ àáfàá ọ̀dọ̀ ojú ọ̀nà tó le ni ọ̀nà tó nárò ni ọ̀nà yẹn ó nárò ó sloppy ó le gan ó difficult ṣùgbọ́n bó ti wulẹ̀ kó rí nínú òfì nínú ọ̀la òun náà lọ́mọ pàǹdọ̀rọ̀ tí máa dàgbà kò sí ní tó fà yìí kì í ṣe lójú ọ̀nà tarísìkí o lójú ọ̀nà jẹ́yàn torí pé ọ̀tá obstacle pọ̀ lójú ọ̀nà gan nítorí ìjàfà mo sì ti rò láti kékeré bàbá mi ló kọ́ mi ní ìgbàgbọ́ àwọn ni wọ́n kọ́ mi ní ìdúróṣinṣin àwọn ni wọ́n sọ fún mi pé ó ti di èèwọ̀ fún mi láti lọ́ọ́ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí wọ́n fún mi lówó wọ́n fi kọ́ wa láti máa lọ sẹ́nu ọ̀nà olówó mo wá wò ó mo ní ó wù mí kí n propagate Islam ó wù mí kí n ní contribution ní àtìgbà tí mo bá ń lo ayé lọ́wọ́ ó wù mí kí contribution mi mọ̀ tán lẹ́yìn ikú mi mo sọ fọlọ́run bẹ́ẹ̀ wípé wọ́n Ọlọ́run jọ̀ọ́ ní tí mo bá ń ṣe láyé tí mo bá tún kúrò ńbẹ̀ dákun má jẹ́ n kú jẹ́ kí kíní yẹn máa exist Olúwa sì gbà látara pé àkọ́kọ́ ló ń ṣe mí láàfáà akọ́mọ ní kéwú mo ní mo fẹ́ propagate ẹ̀sìn dáadáa kó lè spread mo kàwé díẹ̀ mọ́ láàrin bẹ́ẹ̀ ó ní mo wá wò pé mo ń láti ṣòwò mo máa ń tẹ̀lé àwọn èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi gan bẹ́ẹ̀ ni àwa náà nípìnlẹ̀ pàápàá jùlọ gbogbo mùsùlùmí gbogbo àwọn scholars àwọn Islamic scholars ìmọ̀ olówó àbónímímọ̀ wọ́n fẹ́ mi débi pé kò sí àwùjọ tí wọ́n lè wà láti gbà mo ti kéré wọ́n fi àyè ibi sọ́tọ̀ wọ́n gbà mí lálejò nígbàlejò pé àfà kódà wọn ò ní gbà mí lálejò gbàlejò obìnrin wọ́n gbà mí lálejò bí ìgbà tọkùnrin wọlé bẹ́ẹ̀ náà ni ní Nàìjíríà àti lókè òkun kódà Ọlọ́run bá wa sàlékún oríire tàlkìyàmà fún bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello àwọn ni wọ́n ṣe sábàbí tí mo fi lọ deliver lecture ní Aso Rock l'Abuja bẹ́ẹ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run tí èmi àti ìyàwó president àti president fúnra ìyàwó president àti vice president wọ́n ń pe àwọn jàmáà yẹn ní Rawdatul Janna ìyàwó vice president náà ní ètò yẹn ìyàwó bàbá wa Atiku Abubakar Alhaja Amina wọ́n wá invite a series of female ministers wọ́n náà invite àwọn honourables tí wọ́n jẹ́ female so nínú ẹ̀ Olúwa sì ní kí ìyàwó bàbá wa Ọbásanjọ́ wà láyé nígbà náà aṣọ kan náà làwa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀ èmi jókòó láàrin wọn ìyàwó bàbá Ọbásanjọ́ jókòó sápá ọ̀tún ìyàwó bàbá Àtíkù jókòó sápá òsì wọ́n ní kí n treat lecture a pious Muslim woman wọ́n ní mo treat l'Abuja lọ́dún náà so wọ́n sọ fún mi ní recognition both home and abroad débi pé àwọn èèyàn mọ̀ wípé àfáà tó da ìbẹ̀rù Ọlọ́run pọ̀ mọ́ ìjà àfáà ni mí èmi náà sì mo dúpẹ́ mo sì ń sọ fọ́lọ́run pé kó má jẹ́ ń rà padà sí ibú tí n fi lè ṣe nǹkan míì yàtọ̀ sí ntọ́lọ́run ọba fẹ́ torí pé kì í ṣe gbogbo àfáà làfáà àfáà mùsùlùmí wà àfáà kìrìsìtẹ́nì wà àwọn tó bá jẹ́ pé wọ́n dúró tọ́ Ọlọ́run lóòótọ́ àti lódodo iyèméjì ò sí ń bẹ̀ ọgbà tí wọ́n ń lọ ọgbà tó yàtọ̀ ni ọgbà àdùnnú ni ọgbà oríire ni tí sinú ọgbà àlùjánnà Ọlọ́run kó pẹ̀lú wa. ṣé tá a bá ní ká béèrè lọ́jọ́ tẹ jókòó láàrin ìyàwó Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ àti ìyàwó Àtíkù ṣé a lè péjọ yẹn nínú yín dùn jù láyé. inú mi dùn gan because èmi ò mọ̀ wípé wọ́n ń gbọ́ mi to that extent ní ọdún náà àsìkò analog ni lásìkò tí mò ń ṣe presentation ní Radio Nigeria mò ń ṣe Báríkà Jímọ̀ èmi àti Alhaja Ganiat Adébánjọ a bẹ̀rẹ̀ program yẹn ní 1995 a máa ń ka Quran a máa ń ṣe oríṣiríṣi segment olówà lórí program yẹn ìgbà tó yá Adébánjọ sọ fún mi pé òun fẹ́ try láti move sí Lagos State finally kí n jọ kí n máa hankọ program yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní hankọ program yẹn bó ṣe jẹ́ analog yẹn òun ló jẹ́ pé gbogbo ilẹ̀ Haúsá òun náà ti ń gbọ́ in fact wọn á máa gbọ́ níbi tí kì í ṣe Nàìjíríà torí pé kò sí rédíò púpọ̀ ní ìlú nígbà yẹn rédíò Nàìjíríà náà ni rédíò tó tóbi jù rédíò tọ̀yọ́ state ìwọ̀nba Ọ̀yọ́ state àtọ̀ṣun kankan òun ló kárí nígbà yẹn wọn àti ìpín Ọ̀ṣun àti Ọ̀yọ́ àwa dúpẹ́ fọlọ́run ọba àlekè ọlá ibẹ̀ ni wọ́n ti gbọ́ mi ibẹ̀ náà ti gbọ́ mi wọ́n á sọ fún bàbá wa Sheikh Muhyiddin pé àwọn ní program kan tó jẹ́ female program ó dẹ̀ jẹ́ elaborate program bàbá wa Sheikh Muhyiddin wa ní ọmọ àwọn ní Kafilat ó ń bọ̀ wá yóò wá báyìí ṣe program yẹn so mo dúpẹ́ fọlọ́run torí inú ọjọ́ tínú mi dùn jù láyé òun lọ́jọ́ náà wà torí mi mọ̀ pé kéwú ó lè lọ tó yẹn mi mọ̀ pé àpọ́nlé táwọn èèyàn lè fún ẹ̀kọ́ ẹ̀sìn
àbí ẹ̀kọ́ alukur'an ó lè dé stage yẹn so mo dúpẹ́ fọlọ́run gan. ǹjẹ́ ni ìyá wa Kaola jìyà rí ǹjẹ́ lẹ ní ìlàkọjá rí ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. kí àwọn Àwọn irú èèyàn pọ̀. àwọn àáfàá tán náà wò pé ẹ jẹ́ mẹ́ńtọ̀ àwọn kí wọ́n má wò pé ẹ kàn fò ẹ̀dẹ̀dẹ̀ lẹ́fù tẹ̀ wáyé. kálukú náà mọ̀ àwọn àgbàlagbà wọn á ní ẹlẹ́gbẹ́mẹgbẹ́ 40 ọdún mi rèé à ń lọ bẹ̀rùn. nínú jáfa nínú ìpèpè sójú ọ̀nà ó ti pé 40 ọdún so mo ní àwọn ìlàkọjá gan ní àwọn nǹkan ìbànújẹ́ tó jẹ́ pé téèyàn ò bá ní very strong faith ó lè mú èèyàn commit suicide àmọ́ walilahi alhamd ọlọ́run ò pé kí gbàgbọ́ yẹn kúrò ń bẹ́ ó le gan ẹbẹ́ yìí náà rí brother Ajibola is not kò lè strange sẹ́yìn náà àjọ wà nílùú ni àjọ wà bí nílùú ọkùnrin ní. adúpẹ́ àmọ́ lórí. òkè ọjọ́ òkè ọmọ òkè náà ni. òkè náà ló kí ọmọ jẹ kábíyèsí Ọlọ́run. adúpẹ́. tí a máa ń rí pẹ̀lú àwọn tí ọ̀pọ̀lọpọ̀ bọ́lọ̀nba gbọ́ tọ́lọ̀ ń gbọ́ àdúrà wa nínú ayé torí àdúrà gbogbo wa ní gbà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sìn ká tó lọ bí tá à ń lọ gangan torí 40 ọdún ọmọ tí wọ́n bá bí ní 40 years ó ti di grandma. ó ti di grandma bẹ́ẹ̀ ṣe sọ tó bá jọkùnrin responsibility ti jẹ́ kó cool down. In fact ọmọ ti kúnlẹ̀. ọmọ ti kúnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀. ó ti ń wọ ẹgbẹ́ pé àwọn jọ ń taka nínú ayé. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá ló ti máa wà. ṣùgbọ́n ẹ fún wa níbi méjì tẹ́ ẹ mọ̀ pé tó bá rí báyìí kì í sòpin o. fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti mọ̀ pé ìyá wa sọ fún wa. nǹkan kan ni mo dúpẹ́ fọlọ́run sí torí tó bá jẹ́ pé ìlàkọjá yẹn ó mú ikú àbí kéèyàn wọlé kó má jáde má dání gbogbo àwọn obìnrin tó kù tí ń bọ̀ lẹ́yìn ó ní wọ́n á shut up wọn. ṣe rí gbogbo ìyà tó yẹ kóbìnrin ọjẹ tó wà lójú ọ̀nà mi gbogbo ẹ̀ ni mo ti bá wọn jẹ. tó jẹ́ pé bí obìnrin míì bá tún jìyà bóyá lọ́nà míì kò lè jẹ́ lọ́nà kéwú àfi tí ọba máa ti ń ṣe. mo ti bá wọn forí gbá mo ti bá wọn jìyà gbogbo òkò ọba ló kọjá tó jẹ́ pé bí ti bá ń gbọ́ èèyàn máa fọwọ́ di etí gbogbo àdánwò yẹn ló ti kàn mí gbogbo ẹ̀ náà ti fi lọ̀ mí tó jẹ́ pé mo sì fi ìmánì gbà á nítorí pé mo mọ̀ pé lẹ́yìn ìnira ìrọ̀ra ló kù ìyẹn lójú ọ̀nà yẹn nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ dàbí ìgbà tí ò ní sí ṣòro torí gbogbo àwọn bàbá olóríire tí mo bá lẹ́nu iṣẹ́ ó ní wọ́n fi tí wọ́n ń pè ní ìjàbí amọ̀ gbà mí ó bẹ̀rẹ̀ látòrí bàbá tó bí mi títí dórí gbogbo àwọn bàbá tí mo ń sọ̀rọ̀ yìí bàbá Fadilatu Sheikh Akilapa ni bàbá Sheikh Muhyiddin ni àti gbogbo àwọn bàbá míì náà tí wọ́n ní orúkọ ó ní wọ́n mọ̀ wípé kàfílà láàrin wa àǹfààní wọn à sì yan mí jẹ wọn à yẹpẹrẹ mi wọn à fún mi ní wàhálà ó ti jẹ́ kí n rò pé nǹkan yẹn rọrùn pé bí ó ṣe máa rí lọ́nu. ìgbà tí n kọ́kọ́ rí ìlàkọjá ibi tó ti bẹ̀rẹ̀ òun níbi ìgbéyàwó torí pé olúwa fúnra rẹ̀ ó kọ́kọ́ máa treat mi lórí ọ̀rọ̀ ọmọ bíbí ọmọ ò tètè wá fá tí obìnrin bá sì ti wà nílé ọkọ oníranran àdánwò náà ni yóò máa súyọ látara bẹ́ẹ̀ mo kúrò nílé ọkọ wọ́n lé mi náà ní o pé ìkẹ́ sì ṣẹ̀ṣẹ̀ ní tí wọ́n sọ ni pé àní àìbímọ yìí ti sú wa ó ń láti máa lọ so kété tá a kúrò ń bẹ̀ èyí tó wá jẹ́ kó le jù ó ní social media ìyẹn social media yìí ìní máa sọ ẹni tó jẹ́ wípé a lè trace bíbí ẹ̀ a lè mọ bí wọ́n ti ní ẹni ẹrọ̀fọ̀ ni ẹni tí ò níran ni yóò sì mú ọwọ́ báyìí yóò ná sórí àwọn tó jẹ́ pé ọlọ́run ọba ṣe wọ́n lọ́mọ àwọn ẹni tán lápá wọ́n sì máa kàn wọ́n kù social media ni o so ó so terrible ó ní agbára gan. a gbọ́ pé bó bá di December 13 pẹ́pẹ́ yóò gbọ́ ọmọ pàǹlẹ̀ Ìbàdàn. ọlọ́run kó fàánú rẹ̀ ṣẹ́wà kù. wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mè jìgìjìgì. ọlọ́run kó jọ kó bá wa ṣe o. ara àlẹ́ ó gbọ́ wọ́n sọ fara oko èrò ọ̀nà ó gbọ́ wọ́n sọ fáwọn tó wà nítòsí wípé ìyá Kaola ó ń ṣe bẹ̀bẹ̀ ń bàdàn. 40 years tí ẹ ti ń ṣe ẹ̀kọ́ eléyìí tó gbóná fún gbogbo àwọn ọmọ tó fẹ́ gba ẹ̀kọ́ tí wọ́n sì fẹ́ tẹ̀lé lànà Ọlọ́run tẹ̀ tí ń tọ́ wọn sọ́nà Ọlọ́run 40 years bó o lẹ̀ ṣe tó fi wọ 40. ebe èèyàn kì í mọ̀ kọjọ́ ń lọ adúpẹ́ fọlọ́run pé kò jẹ́ akú sọ́nà bí èéfín láti gbà yẹn bó bá le tó bá wọ́ àsìtúntò tó bá le tó bá wọ́ àtúntò ọlọ́run ọba náà ní bá wa ṣe ẹnìkan ò lè ṣe nǹkan kan tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run lọ́mọ iye ẹni tí ń bẹ̀rẹ̀ tí ò gbé dáàrin so bí olúwa ṣe náà kò yé èmi náà mo sáré pò kàn ń ṣe náà ni kódà mo rí i pé ìkẹ́ àtọ̀dọ̀ ẹni
torí àdéhùn tí mo ṣe pé Ọlọ́run mo fẹ́ jíṣẹ́ rẹ̀ n sì fẹ́ jẹjẹkújẹ mi fẹ́ jẹ haram mo fẹ́ kó o fún mi ní tó jẹ́ wípé ń fi máa jẹ Olúwa sì gbọ́ torí ẹ̀ ló fi jẹ́ wípé Ọlọ́run fi kẹ́ wa àánú Ọlọ́run ni mi fẹ́ sọ jù pé Ọlọ́run kẹ̀kẹ́ wa lọ ó sì jẹ́ kí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí lójú ọ̀nà náà Olúwa ṣe mí ní role model mo ṣe wáyé awọ́ọ̀dù tán ti fún mi ti lé ní 300 in fact ó strange ní pé ní year 2007 ìlú tán ti kọ́kọ́ fún mi ní doctor láyé UK ní London ìgbà tí mo wọ London ó ní a lọ fún program kan níbi program yẹn ibẹ̀ náà ni wọ́n ti fún mi ní doctor kó tó di pọ́n tiẹ̀ wá ronú kàn mí ní university kan ní America kí n tó ṣe ìgbà doctor tí mo gbà recently kò sí ní everybody ń wòjú before kan tó call mi wípé Alhaja Kaola a fẹ́ award ẹ̀ wọ́n ti lọ search fún gbogbo life mi from A to Z wọ́n á ti lọ wò ó báwo lobìnrin yìí ṣe lo ayé ẹ̀ àwọn obstacles wo ló face kí làwọn challenges báwo ló ṣe bọ́ nínú ẹ̀ ọ̀nà wo ló gbà yege kò sí ní tó strange torí pé àwọn èèyàn mọ̀ pé àwọn challenges yẹn ó pẹ̀ka ọ̀tọ̀ ní tọmọ yẹn ọ̀kan nìyẹn ọ̀tọ̀ ní àdánwò ti ìjà àfà ẹ̀dá tó lọ́n pilẹ̀ dá gbogbo àfà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn máa ní ọkàn tó dọ̀tí inú ọmọ bí wọn sáfẹ́ ẹgbẹ́ wọn. ẹ subscribe sórí channel yìí tẹ̀dẹ̀ share ẹ̀. ká tó wá sọ pé obìnrin nínú àwọn tó bà mí ló kọjá jù láyé àfà ló pọ̀ jù nínú àwọn tó bínú mi jù láyé àfà ló pọ̀ jù nínú àwọn tó ronú àti mú mi kúrò lójú ọ̀nà jù láti sọ mí dẹni àná àfà ni wọ́n tá a jọ já àfà ẹ̀yin náà mọ̀ ṣe bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ so ọ̀kan nìyẹn èyí tó tún kù òun náà ni ojú ọ̀nà ti òwò ṣíṣe torí pé ìkan nínú àwọn private operator ni mí àwọn tá a tún jọ ń gbèrò náà tí wọ́n bá wá bá wọn àbáwọn èèyàn lọ bá wọn náà ni wọ́n tún blackmail mi Ọlọ́run ò sì wá lo èmi fún wọn láti blackmail wọn Olúwa kàn ń fèmí tún wọn ṣe ni tí wọ́n sì máa béèrè pé Alhaja Kaola sọ báyìí ṣé lóòótọ́ ni àwọn ò ní lóòótọ́ ni àmọ́ báwọn bá fẹ́ sọ̀rọ̀ Alhaja Kaola ìbàjẹ́ Kaola làwọn ò ṣe àdámọ́ nìyẹn àwọn believe pé àwọn fi ń ṣòwò ni wọn mọ̀ pé kádàrá ẹnì kọ̀ọ̀kan kò papọ̀ mọ́ra wọn so ọ̀nà yẹn pẹ̀ka ọ̀nà míì ní tọkọ tọlọlọkọ yẹn náà àdánwò tó pọ̀ ńbẹ̀ mo kọ àdánwò tó pọ̀ gan àdánwò tí ò ṣe gbàgbé ìbànújẹ́ tó le tó jẹ́ pé ó lè ṣe sábàbí trauma tí pé tíyàn bá ní tí trauma bá sẹ́tì ìfẹ́rú yóò ṣe sábàbí kí àìsàn ọmọ ẹwọ gbogbo ara tó lè lead sí nǹkan míì Olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé mo dúró walillahi alhamd bó ṣe rí ni. bí ẹ ṣe ń sọ̀n gbogbo àtọ́jọ́ lólùfẹ́ yín náà ni à ń sọ pé òótọ́ nìyà ń sọ torí pé àwọn mọ òyà délédélé àwọn sì mọ yín dáadáa ó kọ àwọn ò sì bàjẹ́ láti ilẹ̀ pẹ̀pẹ̀ títí dòní àṣírí ìwo lọ́wọ́ àmẹ́. kò sí nǹkan kan bẹ̀ tó jọ Ọlọ́run lọ àní ká dúró déédéé broda Ajibola mi ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ rí òun wallahi tala mi ṣe tí ò fẹ́ rí èèyàn níwá o a kì í mọ̀ mí kò rí ọmọ mi o ẹnìkan gbọ́ sọ pé òun mọ̀ kànga àmọ́ Ọlọ́run ó là mí kúrò nínú gbogbo aburú kọ̀rọ̀ ẹ̀rù pé kọ̀rọ̀ náà lọ́lọ́run fi jọ́ọ̀jì wa èyí tá à ń ṣe ní kankan yìí kò sí tọ́lọ́run fẹ́ fi ṣe tó bá kú èmi àtọ́lọ́run nìkan kí ni mò ń rò sọ́ta Ọlọ́run ni mí ní kọ̀rọ̀ ní àbọ̀rẹ̀ rẹ̀ kọ̀rọ̀ rẹ̀ yẹn lèmi mójútó àmọ́ dé stage tí àwọn èèyàn sọ fún mi ṣèbí tó burú jù ní kí wọ́n ní lágbájá alálàákú sí ọ béèyàn bá wá bá mi tó lòun lálàákú òun ò rò pé òun fẹ́ bà mí nú jẹ́ ni kò ní mọ̀ pé òun ń dùn mí nú ni torí ìṣẹ̀mí tèmi pilẹ̀ ń lò ìṣẹ̀mí tó jẹ́ wípé mi mọ̀ pé ikú lè dé anytime ni ikú yìí sì ní ìrìn àjò kan tí pé kò sẹ́ńtì lọ́ọ̀bẹ̀ tí í dé mọ́ gbogbo ọlá tá a bá ní ń bí iyì tá a bá ní ń bí owó tá a bá ní ń bí àpọ́nlé tá a bá ní ń bí gbogbo oore tá a bá ní ń bí temporary ní gbogbo ẹ̀ á dálẹ̀ níjọ́ kan tí wọ́n sọ pé sọ ọmọ Alhaja Kaola wọn fẹ́ pípẹ́ ní ọjọ́ ọmọ kóbìnrin yẹn sí wọ́n ṣe dandan nìyẹn làbúdà wà láṣàkà ẹnì kan al-mawtu alladhi tafirruna minhu Olúwa ní ikú tẹ̀ ẹ̀ máa sá fún yẹn ẹ̀ ń tẹ̀lé ni ẹ̀yin àti ikú lẹ́jọ́ ń rìn ẹjọ́ ń sùn ni àfi ká lo ayé wa ká fi bẹ̀rù Ọlọ́run nìkan ẹni tó bá lo ayé ẹ̀ tí ò bá bẹ̀rù Ọlọ́run yóò jẹ ìyà kéèyàn wá sọ bẹ́ẹ̀ kò ní kẹ́ ní tí wọ́n wí bẹ́ẹ̀ sí kó lo kúkúrú ẹ̀mí ní tí wọ́n fi ń sọ fún tì ní pé kó mójútó ìbẹ̀rù Ọlọ́run torí ikú lè bá láti bọ̀tán rí àtibọ̀tán yẹn ló wà very essential ok sara bẹ́ẹ̀ ni kéèyàn kàn máa bẹ́ẹ̀ torí pé bíntín láyé bó ṣe rí nìyẹn. ẹ jẹ́ à lọ sí orí 40 ọdún yìí. àdúpẹ́. wọ́n ní n tí máa ṣẹlẹ̀ táwọn èèyàn ṣe máa bẹ̀rù yín náà ni pé ẹ̀yin mú nǹkan kékeré tẹ́ ẹ bá ṣe nǹkan ẹ fẹ́ lójú tán yányán ni. Ọlọ́run ló máa ń fẹ́ it's not me kò ń ṣe mí mo kàn rí pé Olúwa ní kó látẹ̀wọ́gbà náà ni àánú Ọlọ́run torí pé táwọn èèyàn bá ti ronú kan ìlà kọjá mi irú ẹ̀ náà ni tẹ́yìn náà sọ́nsìn wọ́n wá sọ pé Alhaja Kaola
very strong a woman. Ọmọbìnrin yẹn kò dẹ̀ sí nǹkan míì tó jọ Ọlọ́run lọ torí ní gbogbo àsìkò làkọjá ẹ̀ èmi ò wá sọ fọlọ́ ní kọ̀rọ̀pọ̀ lọ́hùn so ó ti rí i pé rọ́ ni ó rí i pé wọ́n manipulate ẹ̀ ni ó rí i pé wọ́n doctor ẹ̀ ni Ọlọ́run dákun là mí tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ pé ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run dákun má jẹ́ n ra sínú ogun náà ẹ gbé kọ́ Ọlọ́run lọ́rùn èmi ò gbé kọ́ Ọlọ́run yìí sì máa bẹ́ẹ̀ ìmọ̀ Kùránì náà ní kà mo bá ti gbé tí mo sìn tán kódà náfìlà 2 péré ní í ṣe má dẹ̀ ka Kùránì ìgbà míì mo lè má lọ 15 minutes àti ẹ̀kọ́ lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run la need mo bá ti bẹ̀ tí mo forí kanlẹ̀ kan yìí tí mo sọ ní tí mo fẹ́ tí mo lọ́lọ́run so ti rí ní dìde mọ̀ ń bá tèmi lọ nìyẹn ẹni tí bá ń ṣe fìdí náà lónìí ó kí ló kè mí gbọ́ jẹ́ pé òun náà lọ́ba tó ní mí àárín èmi àti ẹ̀ ló sì important so mo ń prepare for 40 years tí mo ti ń jíṣẹ́ Ọlọ́run mo dẹ̀ níbo ní láti intention ṣe bó ní o ṣe ṣẹlẹ̀ àdúpẹ́ ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ báyìí. Jogo Center láti ṣe olóòpó 4 lètò yẹn alákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ dúpẹ́ pé bí ogun ṣe pọ̀ tó tí wàhálà pọ̀ tó tí fìtínà pọ̀ tó tí wọ́n dà mí láàmú tó tí wọ́n lẹ̀kùn mọ́ mi tó tí wọ́n forí mi ṣoríṣiríṣi tó nínú iṣẹ́ yìí nínú iṣẹ́ Ọlọ́run yìí Ọlọ́run jẹ́ kẹ́mi mi ó ṣe ọkàn mi Olúwa pẹ̀lú mi èyàn mo fẹ́ dúpẹ́ nínú. ẹlẹ́ẹ̀kejì ni pé mo ṣe ìwé kan kéwù ni mo fi ṣe ṣe ìwọ̀nba oníkéwù mo pè ní Dawrul Mar'a ìtumọ̀ ẹ̀ ní contribution of ladies contribution obìnrin nínú ẹ̀sìn wa bó o lobìnrin ó ṣe dúró déédéé tí ó fi lè tó náà fi lè yan yọ mo ṣèwé kan tó jẹ́ ìwé tí mo so but wọ́n á bá mi translate ẹ̀ sí English. tó yẹ kó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní bẹ́ẹ̀ ni torí gbogbo gálọ̀pù yẹn ni ó rí ń bẹ̀. tó tún yẹ kí gbogbo abiyamọ obìnrin ó ní pé lọ kàwé yìí ìwé tí Kafilat ṣe rèé lọ kàbó ni wọn náà ṣe nírú ìmánì yẹn. ẹ dákọ̀ òwe ńlẹ̀ kan sí. Dawrul Mar'a role of ladies in society láwùjọ kí ni ipa tí àwọn obìnrin máa kó láwùjọ. sọ́jọ́ náà ni a kò jáde. ọjọ́ yẹn àwọn èèyàn kan rí lẹ́yìn náà mo dẹ̀ fẹ́ dúpẹ́ pé Kaola International Group of Schools fúnra ara rẹ̀ yóò pé 20 years tá a dálẹ̀ tó ní both creche nursery primary secondary from JS1 to SS3 tó jẹ́ government approved school. tó jẹ́ both Western education Islamic education Quranic recitation and Quranic memorization. a fẹ́ dúpẹ́ fọlọ́run lórí ẹ̀. èyí tó wá jẹ́lẹ̀ kẹrin ó ń làánú Ọlọ́run tó lé wa bá nípa yunifásitì tá à ń kọ́ lọ́wọ́. irọ́ o Ọlọ́run ọba tún ti ṣe sílẹ̀kùn fásitì. bẹ́ẹ̀ni àwa lórí ẹni kìíní kan ṣẹlẹ̀ ibẹ̀ ń roko sí pọ̀. adúpẹ́ nítorí àwùjọ wa ni nítorí àwùjọ wa ni ilé ìwé tó lùwà bá mi dálẹ̀ mo jẹ́ kó wà neutral kì í ṣe ilé ìwé tí àwọn èèyàn wàá sọ pé àwọn olówó nìkan ni wọ́n lọ bẹ̀ rárá o kódà níbẹ̀ àwọn ọmọ aláìní àtàwọn ọmọ òrukàn ló wà ńbẹ̀ jù. kábíyèsí Ọlọ́run kì í ṣe pé nítorí owó bó la àwọn ọmọ yẹn ó ṣe mú yes òun ló important ó dẹ̀ wá wà mí kì í discriminate mo ṣe wà yìí àwọn Christian tó jẹ́ staff mi wọ́n á súnmọ́ 12. èmi ẹ̀ discriminate o no n tí mo ní ìdí ní ìbẹ̀rù Ọlọ́run dandan ni fún ọ ó láti jẹ́ role model fáwọn ọmọ tó ń kọ́ ìyẹn ló important àwọn òṣìṣẹ́ mi sì nífẹ̀ẹ́ mi wọ́n love mi gan èmi náà kọjá àyè mi lọ́dọ̀ wọn tẹ́nàntì lèmi jẹ́ àwọn ní landlord mi mò ń sanwó oṣù mi déédéé mò ń sanwó ilé mi fún àwọn landlord mi walilahi alhamd torí ẹ̀ ni mo ṣe dúpẹ́ fọlọ́run ọba àlékè ọlá so látara bẹ́ẹ̀ àwa wò wípé a ní àwọn acres of land tó jẹ́ pé n ta ara fún náà ni pé a fẹ́ fi kọ́ yunifásitì a ti wà ń bẹ̀ ọ̀rẹ́ mi àbúrò mi olólùfẹ́ mi tó jókòó Ajab Abdelkabir òun náà máa wá sórí sáìtì yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan a dúpẹ́ fọlọ́run pé àwọn iléeṣẹ́ àbí àwọn engineer tó ń bá wa mójútó wọ́n dúró déédéé kọ́lọ́run ọba àlékè ọlá kó jẹ́ àṣàṣeyọrí ń bẹ̀. àmì Ọlọ́run owó fásitì ẹ̀ máa sọ owó kékeré. Ọlọ́run náà mọ̀ pálí máa ń jìrì gbogbo ẹtí ẹ̀ ń ṣéun náà kì í sorí méjì ní ẹ̀ ní èmi èèwọ̀ pówó èmi ọkàn torí ìbọn náà ni àìní nǹkankan náà ní fi máa ṣe lọ èbí kọ́lọ́run ti ṣe ni. n tẹ́ ń sọ yìí àwọn ọkùnrin máa ń sẹ́rí padà ń di ẹ̀ mọ̀ ni. eléyìí pẹ̀lú ògo Ọlọ́run ti ṣe ní ọ̀jẹ̀. eléyìí ti di ṣíṣe. ó ti di ṣíṣe. àmọ́ ẹ̀ lánàá ó tó dùn ní nígbà tó lọ gbé kọ́lọ́n lọ́rùn ní ìsìn. ṣíṣe ń bọ̀ jẹ́ pọ́lọ́ náà mo ti rí fún darí lóru yìí yọkàn jí mi lẹ̀ náà ni pé Kafilat sọ yẹ kó sùn sá sọ̀rọ̀ pọ̀rọ̀ rẹ gba oorun sá màá dẹ̀ dìde fún bó tiẹ̀ jẹ́ pé fàájì èmi àti ẹ̀ náà ní ju bí 30 ìṣẹ́jú lọ ó sì lè mọ́tò bẹ́ẹ̀ tó lọ sùn padà ni pé wò èyí tá a jọ ṣe fàájì náà tó jẹ́ mi ọ lọ sùn padà èmi àtọ́lọ́ ni mo mí ni o bó ṣe rí ni. kábíyèsí Ọlọ́run ó dáa kéèyàn ọmọ Ọlọ́run ẹ já wa sọ báyìí tí lọ́jọ́ náà mọ̀ ń gbọ́ nǹkan kan mo ní. ẹ̀sùn tẹ́ ẹ gbọ́ ẹ̀yin oníròyìn olófòfò nìyẹn o. jẹ́ wọ́n sọ̀rọ̀ délẹ̀ kan wúlẹ̀ ẹ̀ ń fọ̀rọ̀ sí alẹ́nu ni wọ́n lọ ní rìsà ń bọ̀. bàbá àlùbáríkà bàbá mi nìyẹn
Ọlọ́run ó jọ kó bá mi ṣàlékún àmójútó fún bàbá. Àmín Ọlọ́run. Bàbá mi ni onírìṣà. Kábíyèsí Gbogbo Ọlọ́run. ẹnikẹ́ni tó bá ti fìfẹ́ hàn mí, mi ìfẹ́ mọ bó ń tì í ṣe jẹ́ máa dá ìfẹ́ padà. Ìwọ tó o bá mọ ìfẹ́, ìwọ jẹ́ wọ́n na ìkórìíra sí ọ. Ìwọ̀n bá bí mo ṣe mọ yìí, kí n jẹ́ àáfàá. Kí gbogbo àwọn èèyàn yé èèyàn ó sì wá sọ pé Kàfílà àlẹ́ ìmọ̀ wo ètò rẹ. Ẹ jọ kí ni mo jẹ́? Kí ni mo tó? Kí ni mo jẹ́ gan? Tí o fi jẹ́ pé irú personality yẹn, irú orúkọ yẹn, irú títóbi yẹn. Ọjọ́ mo lọ bá bàbá onírìṣà pé bàbá mo ti ń ṣe báyìí. Bàbá ní kí wọ́n lọ mú ilox. Ẹ lọ kó gbogbo nǹkan tẹnu jẹ sẹ́yìn. Ẹ gbé ráìsì àpò 10. Ẹ kó gbogbo àwọn nǹkan mèremère sẹ́yìn. Ẹ sin Kàfílà débàdàn. Ẹ lọ bá jálẹ̀. Onírìṣà ń bọ̀. Bàbá ń bọ̀ ńjọ́ náà. Pẹ̀lú ògo Ọlọ́run. Eléyìí kọjá pákéjì bàbá ń bọ̀ ńjọ́ náà. Bàbá Mọ̀mọ́ bàbá ó de orí ilẹ̀ yunifásitì yẹn tí wọ́n bá mi ṣàdúrà sí. Lọ́ba tán. Wọ́n de ibẹ̀ wọ́n ṣàdúrà sí. Bàbá ń bọ̀ ní ọjọ́ yẹn, bàbá níjókòó. Ntọ́ba wo kálukú ni kó sọ àárín mi ọ̀tá lọ́run ló important. Ibi tí ẹ wá sọ déhùn ibi ẹ sọ déhùn làwọn yẹn ti ní ibi àwọn ò ti fẹ́ wọ̀ pé múlẹ̀ lọ̀rọ̀ ìfẹ́ já sí o. Wọ́n ní Onírìṣà wàá jókòó lolúwo náà bá tún jókòó. Mo ní nígbà àyà bá dé. Pẹ̀lú ògo Ọlọ́run bàbá Olúwo ń bọ̀. Ẹ mọ̀ yí pé nínú gbogbo ọba yányán ọba mùsùlùmí òní bàbá Olúwo. Ìyàwó lẹ kọ́ sólùwọ̀. Bàbá yẹn gbafẹ́ gan. Bàbá sọmọ ni òun lèmi àti bàbá Olúwo. Kábíyèsí Ọlọ́run. Gbogbo èèyàn náà ló sì mọ̀. Inú ayé tá a sì wáyé Olúwa náà ló sọ pé àwọn ọba ní bòjì Ọlọ́run lórílẹ̀. Kí ló kẹ́yìn pẹ̀lẹ́sìn wọn? Àní bòjì Ọlọ́run ni wọ́n. Olúwa ló fi wọ́n represent ara ẹ̀. Ẹ̀yin ọba ilẹ̀ ọmọ represent mi. Nígbà táyé dàrú tí civilization tó bà gbogbo nǹkan jẹ́, ó ní àwọn tí wọ́n ń ṣèjọba tí yóò tán. Ó ní wọ́n fi ń affect àwọn ìjọba àjẹwọ̀. Ọba ní ìjọba àjẹwọ̀ tó jẹ́ pé gbogbo àwọn olóṣèlú gbọ́dọ̀ mọ respect wọn. Wọ́n change ayé, ọba ní control ayé tẹ́lẹ̀. Torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn country kan wà títí di ọ̀la wọn kúrò lọ́ba. Ìjọba ni wọ́n fi ń jẹ́ president, òun náà sì fi ń control wọn. So bó ṣe rí nìyẹn ní Nàìjíríà, Ọlọ́run gbogbo àwọn lọ́balọ́ba ń bọ̀, bàbá Olúwo ń bọ̀, bàbá Olúbàdàn ń bọ̀, Aláàfin Ọ̀yọ́ ń bọ̀, gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n ń bọ̀. Ìwé ti dọ́dọ̀ bàbá Olúfọ́n ń bọ̀, bàbá pátápátá látòkè délẹ̀. Gbogbo wọn èmi náà sì lọ́mọ gbogbo wọn. Ẹ̀yin aráalé, mo lérò pé ẹ̀ ń wo ìyá wa Kaola. Ẹ máa kọ́lẹ̀ o láti ọ̀dọ̀ Onírìṣà ti Ilé-Ifẹ̀. Wọ́n ní àwọn ti jọ sí ilé tí dọ́dọ̀ Olúwo tilẹ̀ wọ́ tí dọ́dọ̀ bàmí láti Ọ̀yọ́ ọmọ Aláàfin Ọ̀jọ́ pa Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Wọ́n ní tó fi lọ bẹ́ẹ̀ dé Olúfọ́n àti bẹ́ẹ̀ lọ. Wọ́n wá yìnbọn ńlá kan sílùú ńlá o. Ẹ jẹ́ n gbọ́. Nítorí pé n gbọ́dọ̀ gbọ́ nǹkan kí n má sọ fún yín. Wọ́n ní wọ́n tàtàrè pé olórin ọmọkùnrin jọ́nà mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní níbo láwàá gbà jáde. Wọ́n ní àkànbá ń sọ pé kéwà mọ̀ ń bọ̀ mo ní abẹ́ ń sìnrànà ni kéwà ń bọ̀ àwọn ní kéwà ń bọ̀ mo ní síbò wọ́n ní ń bọ̀ lọ́dọ̀ ìyá pé ń bọ̀ pé kéwà ń bọ̀ wá kọrin fún ìyá mo ní ara ń tà ń sọ náà nìyẹn. ẹ bá wa ẹ fẹ́ lójú. broda Akínyẹ̀fà. Ìyá mi. mo dúpẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Ìbéèrè tẹ wù mí kìí ṣe wọ́n ní wọ́n ń bọ̀ ni. Irọ́ o ẹ̀yin ará ilé kéwà ń bọ̀. Kìí ṣe wọ́n ní. Kábíyèsí Ọlọ́run. Bàbá ń bọ̀ ni kódà ọ̀pọ̀lọpọ̀ wákà àjọ náà táwọn èèyàn dà. Gbogbo olórin mùsùlùmí náà ni ó wà ń bẹ̀ o. Àti pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe mistake o pẹ̀lú ọ̀rọ̀ olórin mùsùlùmí o. Kò sí nítorí tí jórin mùsùlùmí o. Mùsùlùmí ti ń kọrin lọ́wọ́ o. Ṣé ẹ̀sìn wàá rí nínú kéwú gan nínú òfin ẹ̀sìn tá à ń sọ yìí. Kò wá sí èèwọ̀ nínú ká nífẹ̀ẹ́ olórin ìlú wa. Kò sí tó lè kódà bí Davido bá sọ fún mi pálàjà Kaola mò ń bọ̀ yóò wá tí ó kọrú orin tí àwọn èèyàn máa jó sí wọn. Tó bá yẹ pé Wizkid ló pè mí pé Alhaja Kaola 40 years tó fẹ́ ṣe ara àwọn fáànù ẹni mi èmi náà ń bọ̀ wallahi má gbà lálejò. Mọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lẹ́ mi àtàlájì Wasiu Ayinde. Mo sọ lórí afẹ́fẹ́ mo ní gbogbo ẹ̀yin mùsùlùmí tó mo dúpẹ́ fọlọ́run o gbogbo tójú nǹkan tí ń kàn yìí náà béèyàn bá kọ̀ tó lòun ò ṣe nǹkan ọmọ solúwẹ̀ ẹ lọ ni o. Ó ti wá dórí kí n dúpẹ́ 40 ọdún o pẹ̀lú gbogbo ogun àti gbogbo làkọjá àtàdánwò tí ẹ fojú mi rí àti dúpẹ́ o. Kó pẹ́ rẹ̀ nígbà tó tóbi some days mo kàn rí aago ni. Alhaji Wasiu Ayinde bá ní ẹ bá ń sọ fàlájà Kaola ìmọ̀ retí wọn níjọ́ Wednesday. Alhaja Kaola ó ṣe pàtàkì àjọ máa wà ń bi program yẹn ni. Nígbà mo dọ́dọ̀ bàbá nítorí jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì orúkọ yẹn personality yẹn ìhàn yẹn títóbi yẹn láwùjọ. À ń bẹ níbẹ̀ níjọ́ náà mo rántí pé àwọn kan pè nípa àwọn fẹ́ pè wọ́n lólórin. Bàbá wa ń sọ fún wọn number 1 àwọn kọ́ sọ fún wọn pé gbogbo tó bá jẹ mọ́ December 13 ẹ gbọ́dọ̀ gbà torí pọ́dọ̀ Alhaja Kaola ní wà nìbàdàn. Nínú
wọ́n wá wo kíní tí wọ́n fi ń bù kọrin mo rí i pé bàbá máa ń gba 30 million naira èyí tó kéré jù nínú owó tí wọ́n ń gbà ó ní 20 million 15 million tí wọ́n ń gbà bàbá wa ní kódà Alhaja Kaola kó lè bá a mọ̀ para àwọn fan ẹni mi mo nífẹ̀ẹ́ presentation rẹ gan ohùn rẹ máa ń wù mí gan mo tún wá ṣàkíyèsí pa bí amọ̀ ni ẹ mo wá rí i pé mùsùlùmí tó dúró déédéé ni ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn kò sẹ́ nídìí kéèyàn máa béèrè nínú ṣe sí àwọn èèyàn máa mọ bí èèyàn ṣe rí àwọn èèyàn mẹ́ni tó ń pretend àwọn èèyàn mẹ́ni tó wà natural kò sẹ́ nídìí àwọn èèyàn psychologically àwọn tó máa ń rí di psychology ní ilé ìwé òun ní tí wọ́n máa ń rò kìí ṣe pé wọ́n bá yàn délé ẹ̀yìn ẹ̀ mọ́ gbogbo àwọn agbófinró pàápàá jùlọ àwọn ọlọ́pàá kò nídìí kó rojọ́ kan nínú ìṣesí rẹ ntọ́lọ́pàá máa ń rò nínú ọ̀rọ̀ rẹ bọ́ ọba ṣe ń gbọ̀n wọ́n á study kí ni ara rẹ ń sọ kí lójú rẹ ń sọ kí lahàn rẹ fẹ́ gbé jáde ibẹ̀ ni wọ́n ti mọ̀ bóyá ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́ gẹ́gẹ́ bí ọ̀daràn bóyá òótọ́ ni àbírọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá kúrú ẹ̀ nínú ayé tó jẹ́ pé psychologically wọ́n á ti mọ̀ pé bí lágbájá ṣe rí rẹ̀ Alhaji Wasiu Ayinde wá sọ fún mi pé pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ náà àjọ mọ bẹ́ńbẹ̀ nítorí mi kì í miss lecture ẹ̀ mo wá bí wọ́n mo ní báwo lẹ ṣe ń gbọ́ wọn lọ kárí ní èéfi fóònù mi gangan gbọ́ mo ti ní àwọn fóònù àwọn èèyàn mi tí mo ti máa ní bẹ́ẹ̀ bá ti rí aláàtì láti ọ̀dọ̀ Kaola Media ẹ gbé kinní yẹn fún mi mo fẹ́ wò ó mo ní pẹ̀lú personality yín láwùjọ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe busy tó èmi Kafilat pẹ̀lú ògo Ọlọ́run Alhaji Wasiu Ayinde ń bọ̀ ọ́ Ọlọ́run kò bùn alẹ́ mi àtàláfíà o ìwọ tó bá rò pé o fẹ́ máa fi yún ọjọ́ jì ní wàhálà ló kó rẹ̀ sí ìṣẹ́bọrí àfa àgbà ló bí mi mo dàgbà sínú imán ni àmọ́ tó bá kan ijó níjọ́ náà tó bá yí pé ntàlájì Wasiu Ayinde fẹ́ lù ó ní pé kí wọ́n sọ pé kí lórin tó wà mọ̀ṣúrù yẹn orin kan bẹ tí wọ́n máa kọ báyìí tí gbogbo èèyàn kí ni ẹ fún mi ẹ̀yà mi nǹkan àánú mo orí gbà tó bá yí pé yìí wọ́n ní kí wọ́n á jó wàláhì tàláhì máa jó tó bá yí pé wọ́n tún wá yí wákàtí náà sí fújì yín wàá lọ kọ́ bí wọ́n ṣe ń jó fújì yín tún wá jó níjọ́ náà. níwájú kéwà. kí ló dé gbogbo àfáàyè ní í sì pé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí mo wí ni tó bá kálukú ni kò máa wí ìṣèbémi àtọ́lọ́run ló important Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí. obìnrin bí ọkùnrin. ẹ wo bí wọ́n ṣe ń sọ ọmọ láìkẹ́ gan o Alhaji Wasiu Ayinde ń bọ̀ o Ọlọ́run jẹ́ àgùn lẹ́mìí o Pàṣọ ń bọ̀ wá síbẹ̀ o kẹ́ ẹ lè mọ̀ pé kì í ṣe Alhaji Wasiu Ayinde nìkan Saheed Òṣùpá ń bọ̀ wá sóde yẹn o gbogbo àwọn olórin fújì ni wọ́n kún bẹ́ẹ̀ o àjọ jókòó báyìí tí wọ́n mọ̀ torí kò sẹ́yìn tí ó mọ̀ mí nù wọn ẹnìkan nu wọn tí ó mọ̀ mí ò sí ọ̀dà náà bọ̀ ni èmi sì rè mo jẹ Pàṣọ yóò mo lọ́ọ̀fù Pàṣọ gan ni o Pàṣọ bí èèyàn bá ti ń bá Pàṣọ jà ó ti ń bá mi jà nìyẹn o. pé ọ̀dọ̀ mi lámọ̀dá aláwìyé gbé láti kékeré àtòun àtìyàwó ẹ̀ Rùkọ́yà so bí mo ṣe pè báyìí tí mo ní so rántí ó láǹtí mi ò tọ́ ni. láti kékeré ó tó bẹ pẹ̀lú ògo Ọlọ́run èmi àtàmàd èmi àtàláwìyé aláwìyé tó ti kàǹkà yìí. ó ti kàǹkà mo ti bu làǹkọ̀làǹkọ̀ orí ẹ̀ darí lónìí nígbà mò ń bọ̀ nu mọ́tò ó ní gbé sí fídíò kí n wò ó ìyá o mo ní ìwọ tó ti lówó bá rẹ̀ dà sọ́hún so bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn nínú àwọn tí yóò wá ó ní Sauty Arẹwà ọmọ mi náà ní Sauty tí gbogbo èèyàn mọ̀ ó ti ẹ̀ṣẹ̀ kọrin kan sìn tó fi tọkọ tí pẹ́ ni ọba hate ẹ̀ abẹ́ni tí bá ń bá sọ̀tà yọ ọmọ bẹ́ẹ̀ lọ́ọ̀ nípa lọ́ọ̀ dákunjọ mọ̀ jẹ́ képe yọ̀ọ́sẹ̀ o èpè pọ̀ Sauty làwọn lè pè ọ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àjọmọ́ bẹ́ẹ̀ náà ni. àwọn àfáà wo àwọn ìmáàmù wo àwọn bàbá wo ni ká máa retí. gbogbo àwọn bàbá nínú ẹ̀sìn àwọn àfáà ó bẹ̀rẹ̀ látòrí Sheikh Mufti Diyar ni Sheikh Suleiman tí wọ́n sọ Kùránì kalẹ̀ níjọ́ náà oníkíjìpá nínú àwọn àfáà tí ó wà pẹ̀lú ògo Ọlọ́run níjọ́ náà òun náà ni bàbá ìmáàmù Ọ̀fà wà nínú àwọn àfáà tí ó wà níjókòó níjọ́ náà ó ní bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ wà. ó di méjì. so ó di mẹ́ta báwọn Sheikh oníkíjìpá ó ti di mẹ́ta báwọn nínú àwọn àfáà tí yóò máa bẹ níjókòó òun ni Fadilati Sheikh Al-Alim Al-Allama Sheikh Labib Lágbàjì àfáà yẹn àfọ olóríire àgbáyé yẹn ẹni ìmọ́lẹ̀ àti gbogbo ohun tí ìjà àfáà àti gbogbo ohun tí ìjà àfáà torí pé gbogbo wọn yányán wọn ní choice wọn mọ̀ para wọn ni mí wọn sọ pé tó ìyá wa Ọlọ́run kó jọ kó bá a ṣàlékún rere Ọlọ́run kó bá a ṣàlékún ogójì ọdún náà kìí ṣe díẹ̀ Ọlọ́run kó jọ kó mọ̀ padà adúpẹ́ fọlọ́run. àmín Ọlọ́run akínkù oríire lẹ́ẹ̀kan sí akínkù oríire mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan o. ẹ béèrè. ìyá wa ìyàwó lẹ kọ sí bàbá Kọ́lá Olóòtú ẹgbẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ṣe pàdé lẹ́yìn ìgbà náà mo á fẹ́ bí léèrè ìbéèrè kan lórí ẹ̀. ṣe rí Alhaji Olóòtú olólùfẹ́ mi tó tóbi l'Alhaji Olóòtú o ẹ jẹ́ n sọ ṣé bàbá yẹn Alhaji Olóòtú yẹn wòlíì ni kì í ṣèyàn lásán. kábíyèsí Ọlọ́run. nígbà tí mo wà nínú ogun tó le yẹn tí wọ́n bá mi lórúkọ jẹ́ tán blackmail mi lọ́tún lọ́sì ní wá lẹ́yìn bàbá Olóòtú kan wá mi wá ni. gbọ̀ndé wọn làjà Kaola
mo fẹ́ interview rẹ mo sì fẹ́ kó o fún mi ní promo iṣẹ́ hajj rẹ mo wà ń promise ẹ wípé ìmọ̀ lo gbogbo ntí olúwọba àlekè olè fún ẹ lórí platform mi láì ní gba £1 lọ́wọ́ rẹ Alhaji Olóòtú ni ẹ̀dá kan tó jẹ́ wípé bí wọ́n bá fẹ́ gbé èèyàn ṣubú àbẹ́yàn tiẹ̀ ti ṣubú yóò wá gbogbo ọ̀nà tó ń tiẹ̀ gbàgà wòlíì ni Olóòtú ẹni àlùbáríkà ni Olóòtú ẹ sì mọ owó ahọ́n yìí òun ni Olúwa fi oore sí fàlàjì Olóòtú Ọlọ́run fún ní ìkẹ́ lórí ẹ̀ púpọ̀ wàláhì mi yìí lè gbàgbé wọn Olóòtú kò sínú ẹni mo lè gbàgbé o ọlọ́rọ̀ ni wá ọ̀rẹ́ tímọ́ ni wá nígbà tí mo wà ní bẹ̀rẹ̀ bàlàjì Olóòtú bá ń lọ kò síbi wọ́n lè máa lọ wọ́n yà sí bẹ̀rẹ̀ lé Ògúnmọ́láhùn wọ́n lè wà lọ́dọ̀ mi fá àwọn èèyàn kì í rí mi bí obìnrin gan ọ̀pọ̀lọpọ̀ àwọn pírẹsẹ́ńtà wọ́n èrí mi bí obìnrin kálukú máa rí mi bí ìgbà wọn ń bá ọkùnrin sọ̀rọ̀ ọkọ̀ tí wọ́n máa ń pè mí nìyá onílàákàyè wọ́n mú mi pé Alhaja Kaola ìyá onílàákàyè bí wọ́n ṣe máa kì mí nù èmi náà sì máa dáhùn màá ní mo gbọ́ bó ṣe rí ni. ẹ gbé ìgbésẹ̀ kan jọ kan tí mo fẹ́ kẹ́ tú àṣírí ẹ̀ fún gbogbo olólùfẹ́ yín lénìí kí ni ìgbésẹ̀ ni pé ẹ wá síbi ìnáwó bàbá Kọ́lá Olóòtú bàbá ò lè mú mọ́ra mọ́ bàbá bá bọ́ sójú gbangba yín gbogbo àwọn èèyàn ní a bá gbá gbòǹgbòǹ bàbá ní àlá àti ńlá kan ró táwọn ò retí ẹ̀. mo fi san oore fún bàbá ni. a ní àlá àti ń tóbi tó bẹ́ẹ̀ gẹ́ débi pé àwọn gbọ́dọ̀ bọ́ ta sọ̀rọ̀. mo fi san oore ni. mo wá wò pé kí lẹ rò débẹ̀. ṣe rí inú mi máa ń dùn sí kéèyàn jó lóríire bàbá Olóòtú ti ṣe dáadáa fún mi jù ẹni àlùbáríkà ni bàbá yẹn bí mo ṣe ń débẹ̀ inú mi dẹ̀ dùn ṣé mo pé ilé ńlá ni wọ́n kọ́ alálùmọ́njìrì lèmi èmi ló yẹ kí n sọ pé Olóòtú ọ̀ya owó ilé yìí ọ̀ya ẹjú gbẹ̀mú sákàǹtì mi àmọ́ tí mo bá ṣe bẹ́ẹ̀ mo ṣàbòsí ni torí ẹ̀ ló fi jẹ́ pé bí mo ṣe dé yẹn mo lọ́mọ ọ̀ya lọ sọ fún bàbá pé kán fún mi lákàǹtì máa bá wọn jù sí mo ní ẹ fi kún yìí ní sọ yẹ torí bàbá náà sọ yẹ èmi náà ní sọ yẹ bàbá ọ̀sọ́ ṣùgbọ́n bàbá ní ẹ sì mọ̀ pé kàrámọ̀ bàbá pọ̀ ara mi mi jìgìjìgìjìgì. ara wọn mi jìgìjì ó yà wọn lẹ́nu ni ara tí èyí mi jìgìjìgìjìgì. ó yà wọn lẹ́nu ni torí pé àwọn èèyàn ẹ mọ̀ pé. ṣùgbọ́n kí ni wọ́n ẹ̀fì ni bàbá ṣe bọ́ ta. ẹ máa gbọ́ sà ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń ṣe mistake kan tí wọ́n bá rí pé ẹnìkan ní owó ẹnìkan níyì ẹnìkan lápọ̀nlé láwùjọ àwọn èèyàn kì í fẹ́ fún wọn ní nǹkan. ẹ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ní ọjọ́ kan Ọlọ́run kó jọ kó bá ń sàlékùn kẹ bàbá wa ríṣe Kọ́lá Àlàó. àmín Ọlọ́run. mo lọ àjìmọ́dé mo wá bá bàbá ra ordinary jalabia àti bàtà slippers bí àwọn bàtà pant kan máa ń jù sẹ́sẹ̀ tí wọ́n bọ̀ yìí mo bá dé bí mọ́tò mi ṣe ń wọnú ọgbà ààrẹ àríṣe Kọ́lá báyìí tí wọ́n gbọ́ pé Alhaja Kaola dé inú wọn dùn wọ́n sọ̀kalẹ̀ láti ibi staircase Alhaja Kaola ó ti dé inú wọn dùn àdìmọ́ra wa wọ́n wá ní àwọn tí ń jáde pé bọ̀t àwọn kàn ní káwọn wá kí ẹni pé àwọn ń lọ ibì kan bá ní bàbá àti gbé kíní ẹ̀ mo wà ń ṣe tìkọ̀tìkọ̀ torí mo ń wò pé wà very ridiculous kírù mi ra nǹkan fún ààrẹ àríṣe Kọ́lá Àlàó mo bá ní bàbá ẹ jọ̀ọ́ mo bá sáré kúnlẹ̀ mo ní mo fẹ́ sọ̀rọ̀ kan ni bàbá ní kíni mo ní mo ra kíní kan kékeré bọ̀ láti hajj mo dẹ̀ fẹ́ fún yín wọ́n ní lọ gbé wá káwọn rí nígbà mo tí ó di jàlábíà bàbá láwọn ń bọ̀ náà bí wọ́n ṣe gba jàlábíà yẹn tí wọ́n gba bàtà yẹn wọ́n dẹ̀ wọlé lọ wọ́n dẹ̀ lọ change aṣọ tí wọ́n wọ̀ lóde wọ́n sì change ẹ̀ sí jàlábíà wọ́n sì bọ́ bàtà mi mo ní bàbá kí ló tẹ́ fi ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn ò rí ẹni fún àwọn ní nǹkan rí wọ́n ní irú tó ṣe fún mi Kàfílẹ̀ àwọn èèyàn ò kì í ṣe é fáwọn àwọn èèyàn sọ pé àwọn lówó sẹ́ẹ̀sì mọ̀ pé bí ẹni béèyàn bá bùn olówó lówó bí ìgbà téèyàn fẹ́ ja olówó ló lè ní àwọn èèyàn ò kì í understand irú Olóòtú yẹn téèyàn bá bùn wọn ní owó ó fẹ́ jà wọn ló lè ní torí bàbá Olóòtú múre púpọ̀ wàláhì tàlá bí ààrẹ ṣe wọ sọ́ọ̀nù broda Kínẹfà ẹbí mi pé ìjọ ò làárẹ̀ tó bọ́ aṣọ́lẹ̀ dojúmọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan mo ní bàbá aláṣejù ni o kí ló dé tẹ pé jàlábí àjò tí oná ẹ̀ tún wọ̀ lónìí wọ́n ní Kàfílà yìí ìrírú ẹ̀ rí ni ó yà mí lẹ́nu ni àwọn èèyàn èbùn mi ní nǹkan ìwọ lọ Mẹ́kà ó sì fún mi so mo mọ oore tí ń bẹ níbi kéèyàn ojú pure water sínú òkun ọ̀padà yalùyàn bó ṣe rí nìyẹn òkun ọ̀padà yalùyàn wàláhì yóò yalùyàn torí pé lẹ́yìn ìgbà yẹn mo wá ṣe event kan owó tá a rẹ̀ bùn mi lọ́dún náà 5 million ni gbogbo àwọn olówó ẹgbẹ́ wọn tí wọ́n kó wa sóde yẹn gbogbo owó tí gbogbo pledge tán ṣe ààrẹ ló tún bá wọn san mo wá padà realize owó tó súnmọ́ 10 million lọ́dún náà ní year 2006. owó tẹ̀ ń sọ yìí bẹ́ẹ̀ yẹn bá ní o ti lalé mọ́lẹ̀ yẹn. ní ọdún yẹn lecturer tí mo pè gan Sheikh Habibullah Adam Ali lórí 2 million la fi ṣe wọ́n lálejò lọ́dún yẹn. ìdán kéke ibi táwọn èèyàn máa ibi ọ̀rọ̀ yín wà nù. kéèyàn máa dúpẹ́ fọlọ́ ni kéèyàn dúpẹ́ ni wàláhì kéèyàn dúpẹ́ ni. gbogbo ògo fọlọ́ alhamdulilayi. ẹ já lọ sọ́dọ̀ ẹnìkan tó tún jẹ́ gbòógì tá a fẹ́ kẹ́ sọ́n parẹ́ ẹnì ọ̀hún ni evangelist Yínká Ayéfẹ́lẹ́. ọ̀rẹ́ mi tímọ́tímọ́. irú èèyàn wo ni. Yínká Ayéfẹ́lẹ́
Ọlọ́run mo bẹ̀ ọ́ ṣàánú mi lórí Yínká má jẹ́ mùsíbà kankan ó ṣe o. Àmín Ọlọ́run. Aládùúró tì ní Yínká. Brother Ajíbọ́lá. Yes ma'am. Ní àsìkò blackmailing Yínká yẹn èmi kì í rí Yínká bí èèyàn. Ẹ subscribe sórí channel yìí kẹ̀dẹ̀ share ẹ̀. Wàláhì tàláhì mi kì í rí bí èèyàn. Tí mo bá ń wo Yínká ọkàn mi ò máa sọ fún mi pé kì í ṣe èèyàn. Àkàndá Ọlọ́run ni wòlíì ní Yínká. Ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ bí blackmailing ṣe pọ̀ tó tí gbogbo èèyàn sá fún mi. Ẹ mọ̀ pé bí èèyàn bá ń bẹ nínú àdánwò ẹni tí máa dúró ti nínú àdánwò àmọ́ wà mí wọ́n ti ẹ̀ sí. O lè máa rí èèyàn kan àbí èèyàn méjì. Bẹ́ẹ̀ni o. Yínká wá dúró bí ọmọ ogun. Ó dúró bí ọmọ ogun débi pé gbogbo àwọn Islamic organization ní àwùjọ tá a wà yìí ó ní wọ́n competition lọ bá Yínká wípé àwọn fẹ́ kó lé Kaola kúrò ní Fresh FM. Yínká wá ní ṣẹ́rí tí ò lè ṣe é ṣe ni kẹ́ ẹ sọ pé kí n lé Kaola ní ilé ilé. Kò sí nǹkan kan tẹ́ ẹ lè pé Kaola ṣe tẹ́ ẹ wà ní kí n lé àkọ́kọ́ náà òun èsè mùsùlùmí Christian lòun. Kaola dẹ̀ wu òun ẹni tó wu òun ni. Òun ò rí Kaola tẹ́yìn ń ròyìn yìí òun ò rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn ẹ̀. Ìhà tí Kaola kọ sóhun ó yàtọ̀ sí ìhà tẹ́yìn ń sọ. Ṣé ẹ tún wá mọ̀ tó ṣẹlẹ̀? Ṣé ẹ mọ̀ pé inú ẹni tí máa ń yan Yínká Ayéfẹ́lẹ́ jẹ jù ni mo wà? Gbogbo program tí mo máa ń ṣe lọ́dọ̀ ẹ̀ ń sanwó fún. Mo máa ń jẹ ń gbèsè. Àfijọ́ tó bá kí fún mi wípé dandan kí n sá lọ mú wa. Yínká Ayéfẹ́lẹ́ yẹn èmi ò rí bí èèyàn o àfi wòlíì o. Wàláhì tàláhì mi ní sanwó. Bọ́ bá bẹ̀ mí tó ní ọjọ́ mi ò lè pé jọ̀ọ́ Kafilat jọ̀ọ́ kò dáa báyìí. Ọjọ́ tí ó bá wá kí ó dẹ̀ ń wò lórí kẹ̀kẹ́ màá ní tó fi máa mú mi náà nìyẹn. Wà ní mò ń wò ẹ́ lórí kẹ̀kẹ́. Ìwọ tó ń bẹ lórí kẹ̀kẹ́ tó ń control gbogbo ayé. Ọmọ bí iléeṣẹ́ rẹ ṣe pọ̀ tó ni. Àmọ́ sọ fún mi pé orí kẹ̀kẹ́. Ẹ wo bí relationship yẹn kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ mi o. Christian ni o. Mo sọ fún yín pé kiri o mo máa ń pè o. Kò tún ní bínú pé mo pè ó ní kiri o. Ẹ̀gbọ́n tí mò ń wí. Tí mo bá wà ń ṣe ọdún tí mo bá gbé oúnjẹ lọ́dọ̀ Yínká ó máa jẹ oúnjẹ yẹn lójú mi. Yóò wá mú ẹran dédé lójú mi yóò jẹ. Yínká Ayéfẹ́lẹ́ ẹ wò ó ṣe rí mo ṣàtì ẹ̀ dúpẹ́ ni èmi mọ̀ dúpẹ́ fọlọ́run wọ́n lè láì làhàmdì gbogbo àwọn tólúwa fi tì mí nígbà ogun àwọn aláfẹ̀yìntì tólúwa lò ní torí Ọlọ́run náà ni máa sọ pé lágbájá wà ní àdánwò ẹ̀yin kan ẹ máa fẹ́ ẹ̀yin ẹ máa padà ara wọn ni Yínká wà ẹnu ṣe tí mo ń prepare 40 years in that way mo ní whatever program tó o bá ní níjọ́ náà mo jẹ́ ń gbọ́ pé olóòde o ó sì ti nóòtì ẹ̀ lẹ̀ ọjọ́ Sunday ni mo ní mo jẹ́ ń gbọ́ èmi rẹ ẹgbẹ́ mi báyìí ló jókòó sí ẹ wo Ọlọ́run kó jọ kó bá ń ṣàlékún rẹ̀ fún Yínká Ayéfẹ́lẹ́. Àmín Ọlọ́run àmín Ọlọ́run bó ṣe rí ni. ibi tí mo fẹ́ yà sí báyìí ká tó yà bẹ̀ ibẹ̀ la fẹ́ parí ẹ̀ ṣùgbọ́n ká tó yà bẹ̀ ǹjẹ́ lẹ tún ní bóyá ìmáàmù tàbí àfà tàbí sọ̀rọ̀sọ̀rọ̀ tó dúró níjọ́ Ògúnlẹ̀ tẹ́ ẹ lè gbàgbé. Allahu Akbar mo ní àfà tó dúró níjọ́ Ògúnlẹ̀. tó yẹ kẹ́ ẹ kí n gbangba. bàbá wa ìmáàmù Ọ̀fà bàbá olóríire bàbá yẹn alhamdulilayi n tí wọ́n fi ẹ mọ̀ pé bí ẹ̀dá bá ti wà nínú ìṣòro ẹ̀dá yẹn kì í ní choice bí àwọn ọ̀tá bá ti pọ̀ táwọn èèyàn lè kálukú náà ló mọ bí problem yẹn ṣe lágbára tó bàbá wa Ìmáàmù Ọ̀fà number 1 ni wọ́n Malam Bukhari Musa nílọrin pípé wọn kì í jìnnà síra wọn ẹni mo wá fẹ̀mí sí wípé ọ̀rẹ́ tóun náà sì dúró ọ̀rẹ́ ńgbà náà ó ní Taofiki Akeogba góòlù tó padà tó hùwà burú ó náà dúró nígbà náà torí kò lè mọ̀ pè mí kò lè mọ̀ pè mí lẹ́yìn náà Sheikh Labib ẹni àlùbáríkà tí mo wí lẹ́ẹ̀kan àwọn tí mo dárúkọ yìí Sheikh Labib àdúró tí tiẹ̀ ó tún wá lé ó tún lé gbà kan jọrin lọ ẹ mọ̀ kéèyàn ó dúró tíyàn àti ní kọ̀rọ̀ àti ní gbangba Sheikh Labib Lágbàjì ṣe rí àwọn yẹn àti mo lè kà nìyẹn àmọ́ gọ̀ọ̀rọ̀ àwọn àfáà onínú wọn dùn tínú wọn dùn sáwọn àdánwò yẹn kódà tí wọ́n tún máa fi wọ́n pé ẹ má jẹ́ ní ìdíkẹ́ wo sẹ́yìn náà ní Toju Kafilat nǹkan àwọn èèyàn ọmọ yìí pé béèyàn bá ti kú yọ padà ròyìn ogun kèyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wípé bógun bá wà pẹ̀lú ẹrú Ọlọ́run nìyẹn tí pé tí bá ti ń nani òun náà láàmú sádi bókun pé ẹnìkan ò lè lọ scot free kẹ́ni kó wo pé nǹkan fẹ́ máa gbáyé tí ọmọ dùn lọ olórí ibu lẹ́ni tí ń gbáyé tí ó dùn lọ dandan ni tó bá ti ń straight yóò tún wọ́ dandan ni ó tún máa narrow yóò tún sloppy tó bá yá ó tún máa tight yóò tún narrow tó máa
ẹ wo broda ó terrible. ìyá lẹ́jọ́rà. ìfẹ́ máa sọ gan-an. ẹ lẹ́jọ́ wa. kí kálukú lè nígbàgbọ́ ni. bẹ́ẹ̀ ni ẹ yà á bì kan kí n tó lọ bí last one tẹ́mi fẹ́ lọ ẹ̀yin lẹ yà á bẹ́ o. n bo ni. lọ́dọ̀ bàbá Akeugba Gold bó o láàrin yín báyìí. Akeugba Gold ọ̀rọ̀. torí ọ̀rọ̀ ń tó méjì jìgìjìgì ńgbà náà lọ. kò lọ́kàn tó dáa ni àdánwò tó ní náà ni kọ̀rọ̀ kò ní kọ̀rọ̀ rẹ̀. àdánwò tó ní ni ẹ̀ ṣẹ́rí ọjọ́ tí baba Sheikh Muhyiddin Ajani Bello sí wọ́ọ̀ṣẹ́ ọjọ́ yẹn ni mo sọ fún ọ̀rọ̀ tí mo ń sọ yìí náà mo sọ fún mo ní Taofeek ò ní làákàyè ò ń sọ fáyé pò ní kọ̀rọ̀ tó dáa. bàbá Akeugba Gold. arábò ni bàbá ni lọ́dọ̀ yín ọmọ lẹ́yìn ní Fẹ́mi ọba mi nù ṣe Ọlọ́run ìyá ẹ̀ lèmi jẹ́ ìyá ẹ̀ ọba mi nù dáwà ni. ó máa ń dùn mí táwọn èèyàn bá wò pé nítorí pé èèyàn kúrú bí èèyàn bá mi olójú mi lè tán nọ́rẹ́tì nọ́nsẹ̀nsì o wàláhì tàláhì ṣé rí níbẹ̀rẹ̀ mo rò pé èèyàn ni ẹ mọ̀ yí pé gbogbo ohun tí èèyàn bá ń ṣe èéfín ni gbogbo ohun tá à ń ṣe nínú ayé gbogbo bí kálukú bá ṣe rí Ọlọ́run a máa fi hàn pé bí lágbájá ṣe ríre so kò lè sí ní tó tò láàrin èmi àti ẹ mọ̀ tí ò fi lè sí ní tó tò nígbà tí ó gbé mi lọ sí court magistrate court ló kọ́kọ́ gbé mi lọ níbẹ̀ ni wọ́n ti plan wọ́n ṣe gbogbo àlùmọ̀ǹkọ́rọ́ yìí gbogbo rùmọ̀rùmọ̀ wọ́n gbé mi lọ prison ìgbà tí wọ́n wá padà táwa dé court níjọ́ kejì tí wọ́n fún mi ní kinní pé ok Alhaja Kaola máa lọ ó tún ti wá arrange àwọn ọlọ́pàá 6 míì látàbújá tó tún ní kí wọ́n tún arrest mi. ṣe wá nígbà tá a wá ní kí wọ́n lọ ṣe investigation níbo tún ni another letter ti wá wọ́n rí mi arrest o gbogbo akitiyan wọn jọ náà gbogbo ẹ̀ ló mọ́fo Ọlọ́run ní kí nǹkan yẹn Olúwa fi àwọn èèyàn ti rí náà rí ó dẹ̀ ti gbogbo kálukú ló ti understand àwọn èèyàn dẹ̀ rí Ọlọ́run wa yọ mí Olúwa lo Sheikh Labib Lágbàjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ire náà lókè wọ́n ń pè wọ́n nínú prison yẹn náà pé nǹkan kan ò gbọ́dọ̀ sí ọmọbìnrin yẹn o àwọn ọmọ ète tó rọ̀ mọ́ tí wọ́n fẹ́ fi ṣe o ṣé mò ń sọ nísìn obìnrin kan ò ní máa wà láyé lódodo kò sí ní tóbìnrin lè jẹ́ àfikún lọ́kọ o nínú ìyàtọ̀ jẹ mí jù láyé náà ni pé mi ì tún lọ́kọ ẹ mọ̀ pé bóbìnrin bá ní personality tóbìnrin tó ní gbogbo nǹkan tí wọ́n wá wo ẹgbẹ́ rẹ̀ tí ò sọ́kùnrin bẹ́ẹ̀ kódà bó ti wulẹ̀ kó kéré mọ́ kò sírú ìyà tí wọ́n fẹ́ fi jẹ́ tán ní fi jẹ́ torí ẹ mọ̀ pé kò sẹ́ni tí ó bí jẹ ẹ sì máa wo inú ẹbí àwọn ẹbí tí wọ́n bá ti bí ni àwọn ẹbí gan máa plan pẹ̀lú ọ̀tá pé àní ẹ lọ́ọ́ bá wa ṣe ní ṣùtá ẹ lọ inú rẹ̀ tiẹ̀ ń bí wa gbólúwa ṣe máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹbí nìyẹn gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n wá ayé wa jíṣẹ́ ibi ọ̀tá wọn ti bẹ̀rẹ̀ inú ẹbí wọn ni n tó happen ni pé Akeugba Gold ṣe wà yẹn ó tún unite pẹ̀lú àwọn kan ó dẹ̀ fi àwọn ọ̀tá àwọn èèyàn bíi rẹ̀ ó fi ẹlẹ́mìí balẹ̀ pé ẹ má wọrí ó máa maltreat ẹ̀ n ti máa fẹ́ lóore o mo wá ní kí wọ́n lọ béèrè wípé wo ni ẹ wà lábẹ́ petition yẹn wọ́n láwọn 6 ni wọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ bẹ̀ ẹ lọ wo orí tébù yẹn wo ni ẹ ń bẹ́ mẹ́ wọ́n ka Akeugba Gold pẹ̀lú àwọn àfáà 6 mi nínú ẹni tó wà nínú orúkọ ẹni tí wọ́n kà àfáà tí gbogbo èèyàn respect tí wọ́n rò pa àfáà ni kódà tí àfáà yẹn máa bìlífù pé òun là àfáà tó ju gbogbo ayé lọ ǹjẹ́ kò surprise yín pé kọ rẹ̀ wà ń bẹ̀. kábíyèsí Ọlọ́run. nítorí kíni mo ṣe fún ọ ìṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ kankan o kò sí nǹkan kan ju pé mo foríjì Saheed Shittu lọ Saheed Shittu yìí ló sì blackmail mi jù àwa wà nù lé Sheikh Muhyiddin mo ń kí gbogbo ayé mo wá kí òun náà ó wá ní kémi àtòun tó kíra ó dọ̀run ibẹ̀ mo ti wá ní Taofeek ò ní làákàyè ọpọlọ rẹ kú ò ní kọ̀rọ̀ rẹ kí ni túmọ̀ pé o já àfà mo láti sọ fún because ọkùnrin tó bá ní làákàyè kó o tó lè rò pé o fẹ́ bá obìnrin jagun ó wo ilé yín so ní ìyá tó bí ẹ ó wo ẹ̀dẹ̀ rẹ so ń control àwọn obìnrin ẹ mọ̀ pé wisdom la fi máa ń control obìnrin yes ma ẹ̀yin ọkùnrin jù wá lọ gan o Ọlọ́run fi ọ kò sí tóbìnrin lè jẹ́ láyé o Ọlọ́run ló ní ar-rijalu qawwamuna 'ala an-nisa kò sí tó fà àwọn obìnrin ó máa fara níyìn ẹ̀yin ọkùnrin ó wà máa fi wisdom control wa á wà padà tẹ̀ síbi tẹ́ ẹ bá fẹ́ òun ò ní wisdom òun ò ní làákàyè ọgbọ́n nìkan ló ní ọgbọ́n rẹ̀ kàn di ó ń di ẹ wo ẹ jẹ́ fi ọ̀rọ̀ aláìní làákàyè lẹ̀. ìyá wa ẹ jẹ́ kí a fi eléyìí káfí. ó plan kínní yẹn ni wàláì pé kí wọ́n lọ ju kínní sí mi lọ́wọ́ ó ti rò pé wọ́n gba ìbọn títí tó sì fi náyé tán ò lè níyì yẹn ẹ má bínú ẹ jọ. ọ̀rọ̀ yẹn ó dùn yín gan ni. àìkú ní làákàyè níṣẹ́ kì í sèmi ló dùn òun ò mọ̀ pé òun blackmail ara òun sì ba yé ara òun jẹ́ kódò ó tún ba yé àwọn ọmọ ẹ̀ jẹ́. gbogbo ń tàn sí à ń kọ ìtàn ní ìtàn là ń kọ broda Jíbọ́lá bẹ́ẹ̀ni èmi àti ìtàn là ń kọ nígbà ń ṣe yìí nígbà tí a bá kú ọ̀nbẹ̀ tán òkú wa ò tún máa sọ̀rọ̀ báyìí bá sọ̀rọ̀ òkú a tún máa sọ̀rọ̀. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run oní téèyàn bá filẹ̀ sáyé. kábíyèsí Ọlọ́run. ìyá wa ibi abàdé yìí
wọ́n ní ẹ̀sìn kì í kọ eré àsárelé ẹ jẹ́ kí n fi eléyìí kàdí ẹ̀ tá a bá ń sọ nípa BCOS ipa wo nílé akéde kọnu ayé yín bókìlẹ̀ lè sún palẹ̀ akéde. nǹkan bí ilẹ̀ tó fẹ́ tì mí wọnú ẹ̀ yìí àwọn aráàlú akéde wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáradára ọlọ́run aṣáàtì ẹ̀dúpẹ́ àdúpẹ́ mi fẹ́ sọ jùjùjù ju pé kásá dúpẹ́ wípé mo jẹ́ ìkan nínú àwọn tó ń ṣe prógráàmù ti ẹ̀sìn ní ilé akéde ṣùgbọ́n kí n dúpẹ́ lọ́wọ́ blessed memory baba Adébáyọ̀ Alhaja Akala torí pé ilé akéde wọ́n le gan ni wọ́n burú gan ni àsìkò tí mò ń sọ yẹn gan ó ní àsìkò tí mo lọ sí lecture l'Abuja tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo á dé láti Abuja yẹn wọ́n á pè mí sínú ọ́fíìsì kan níbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní lálì mi mo ní kí ni mo ṣe wọ́n ní abẹ́ẹ̀ rí nǹkan náà wípé táwọn fẹ́ sọ fún mi pé mi gbọ́dọ̀ wá ṣe presentation ní ilé akéde mọ́ mo ní kí ni mo ṣe gangan wọ́n ní mi gbọ́dọ̀ wá mọ́ náà ni wọ́n ní pàápàá jùlọ ní FM ní Mọ̀pó wípé àwọn fẹ́ tún àwọn programs wọ́n fẹ́ tún ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ Báríkà Jímọ̀ dẹni mò ń ṣe ń bẹ̀ ìyẹn ní FM mò ń ṣe Báríkà Jímọ̀ náà nìyẹn wá jẹ́ live ó jẹ́ FM program wọ́n ṣàbínú wọn bá lé mi àwọn ò mọ̀ wípé nínú àwọn fan mi ni bàbá Akala wà àwọn sì ń bẹ lórí ìjọba nígbà náà gọ́fúnà Akala tó jẹ́ pé Ọlọ́run sì ṣe bàbá lẹ́ni tó wà wọ́n bù bàbá ní human relation nígbà òdìjọ́ kan wọ́n wá sọ bẹ́ẹ̀ pé n gbọ́dọ̀ wá mọ́lé akéde èmi náà bá lọ lọ́sẹ̀ kínní nígbà òdọ̀sẹ̀ kejì mo wà ní Mọ̀pó mo ń lọ èmi kọ́ mo tiẹ̀ hold the steering driver mi ló wà kó bá aago ṣe wọlé nìyẹn mo bá ní gọ́fúnà náà mọ̀ pé mí mo bá sáré gbé yes sir daddy sir mo bá ní bolo wa mo ní mo wà Mọ̀pó báyìí mo ń lọ náà lé wọ́n ní ok sọ fún driver rẹ òun láti rí mi nísìn ọlẹ́jọ́ kan tó jẹ́ mo bá sọ fún driver ọlọ́yà tán gbà tá a débẹ̀ àbá gọ́fúnà wọ́n ń jẹ ẹ̀kọ́ àtẹ̀fọ́ lọ́wọ́ àti gbìn wọn kọ́ ní jẹun mo ní à èmi tẹ́ ẹ ní mo lẹ́jọ́ tí ń jẹ wọ́n sáré dandan mo láti bá wọn jẹun àjẹun nígbà tá a jẹun tán ni wọ́n bá ní Kafila kí ló dé mi ìgbúrò ẹ nílé akéde mọ́ mo nílé akéde mo ní ẹ sọ̀rọ̀ mi ìwà tẹ̀ pè mí sí wọ́n ní eyín ńkọ́ mo ní ẹ má bínú sáà nígbà tí ẹ ní pé mo lẹ́jọ́ tí ń jẹ ni mo ní bẹ́ẹ̀ ni mo láwọn òṣìṣẹ́ ilé akéde náà ni mi gbọ́dọ̀ wá láti wá ṣe presentation mọ́ wípé mo gọ̀ wípé I am ìwà educated wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ yunifásitì kìíní gbogbo personality tí àwọn freelance ní àwọn ò ní káwá sọ pé ẹni tó ń pè ní Kaola náà ní nǹkan náà rè abẹ́ẹ̀rí èmi àwọn ọ̀rọ̀ yẹn lé wọ́n bá ní ta ni mi lè dárúkọ pẹ́ nìkankan ni. ẹ sì mọ̀. mọ̀sá ni wọ́n kódà ọlọ́run bá ń sàlékún rire bọ̀dá mi náà wà ń bẹ̀ ṣe mọ̀ pé wọ́n mú sí i nítorí pé ìjọba wọn sì ń ṣe wọn ní choice dandan nìkan jókòó pẹ̀lú wọn. so ọlọ́run fẹ́ ni gọ́fìnà bá pe chairman ilé akéde ìjọ náà pé hello kí ló dé tí àgbúrò ètò Kaola mọ́ torí ọmọ wọn bìnrin kan wà mo rò pé ọmọ wọn bìnrin yẹn gangan ni fan ni wọ́n ní kí ló fà á ẹni ẹ bá ń gbọ̀n lórí fóònù wọ́n ní mọ̀wulẹ̀ gbọ̀n tí mi ìbá gbúrò Kaola ní ọjọ́ Friday ó ti kúrò lọ́fíìsì yẹn tí mi ìbá gbúrò Kaola ẹ wò ó ṣe rí i olúwa ọba àlékè ọlá tóbi gan o bàbá Akala náà ìfẹ́ tí ń fi hàn mí tóbi o kèésì ìṣe ìfẹ́ ẹnu lásán ìfẹ́ owó náà wọ́n ṣe dáadáa fún mi àsáwọn ará ilé akéde mọ ilé mi tẹ́ ẹ bá mọ bí wọ́n ṣe ń kúnlẹ̀ ní àwọn ìkúnlẹ̀ tí mi ìrírú ẹ̀ rí. lọ́gàá. wàláhì wọ́n wá mi wọ́n wá bẹ̀ mí nígbà òdi Friday wọ́n láti mọ ṣé kí wọ́n aṣọ tó fọ́ ni wọ́n bí mi ní £1 títí tí ọba Akala fi parí ìjọba wọ́n pè mí pé ẹ̀lú Alhaja Kaola owó rẹ̀ ti di wọ́n sọ bẹ́ẹ̀ èmi náà yà sọ pé mo jẹun lówó. ẹ ń lo dáwọ́là lọ. mi náà ń ta àbí ọlọ́run náà ni ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. pé ọmọ gọ́vnà ní lọ ìwọ́tọ̀. ọgọ́ tí ẹ lè tọ́ mi mọ́ ẹ mọ̀ pé tí gómìnà bá ìpè yàn odidi gómìnà state wọn wà ní choice kálukú ń gbọ̀n ni àṣé bí mo ṣe kéré mọ́ yìí àṣé ẹ lè kúnlẹ̀ gbogbo wọn ń kúnlẹ̀ ni mo ní mi ìráyè mo lọ bí mo ní sọ fẹ́ kí ọ̀dà máa sọ pé ọ̀fẹ́ kí sí ọbẹ̀ ọlọ́wà tó o bá ti wá ṣe program. sáà lọ́gàá tó lo súùtù náà tí a ní ká ẹ jókòó mbẹ. ìfẹ́ máa dákọ ni ìfẹ́ nítòjú gbogbo àwọn Oríyọmí yẹn rí láyé
Oríyọmí Hamzat èyí ohun tí ẹ jẹ́ pálábàyà gbogbo èmi làwọn Yẹmí Sòǹdé bí ṣe ń sọ̀rọ̀ ní òní mọ̀kàn wo ni pé nítorí àwọn Yẹmí eléyìí rí wọn tó bẹ́ẹ̀ bí gbogbo wọn kódà kí wọ́n jẹ́ professor emeritus tí wọn bá ti lè jẹ́ freelance mọ ìyà tí freelance máa ń jẹ nílé iṣẹ́ ìjọba wọ́n á wó yẹn bíi riffraff wọ́n á wó yẹn bíi ẹni tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan wọ́n ti gbàgbé yí pé báwọn bá lọ àwọn ń bọ̀ gbogbo wọn tẹ́ wá fojú yẹpẹrẹ wò ń jò ní Yínká Ayéfẹ́lẹ́ náà nǹkan ẹ wo ohun tójú ẹ̀ kan wọ́n ti máa gbàgbé ọ̀la gbogbo àwọn tíjọ́ òní náà ni wọ́n wá ń gbà wọ́n lóṣìṣẹ́ tí wọ́n ń sanwó oṣù fún wọn lẹ́nìí ẹ wò ó lágbára àfi kásà tún ọ̀la ṣe ni ọkọjá sísọ yìí tá a lè wí fún adúpẹ́. kábíyèsí Olódùmarè a jẹ́ pé bsos wọn ò lè gbàgbé yín ìtàn tí ẹrọ aṣọ yìí. náà bá ń gbọ́ báyìí wọ́n tún ní Kàfílà tún ti sọ̀rọ̀ ọjọ́ òní sẹ́mi èkúkú gbàgbé. ìyá wa Kàfílà ọmọ gómìnà ó ti lọ́ bá wọn. bàbá kálá kọ́lọ́ jọ kọ́lọ́ bá wa tẹ wọn sí afẹ́fẹ́ ọlọ́run bá wa dẹ̀lẹ̀ fún wọn kó jọ kọ́lọ́ mọ́ bàǹkan ni wọ́n jẹ́ ọlọ́run kó jọ wọ́n ṣe dáadáa fún mi púpọ̀. ẹ bá àwọn olólùfẹ́ yín sọ̀rọ̀ káàkiri gbogbo àgbáyé. adúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mo kí yín. tí wọn ò padà níṣẹ́jú kan. mo kí yín àwọn ọ̀rẹ́ mi ò padà àwọn kan bẹ tí wọ́n nífẹ̀ẹ́ Kaola gan wàláyé ọlọ́run bá mi sẹ̀sán fẹ́ o ìmọ̀ bí n ṣe kí yín o àfi kọ́lọ́run kó sàmọ́ bá mi kí yín. gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Tèmídire Independent Television rí i pé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ Alhaja Kaola ọ̀rọ̀ ńlá ni ẹ̀kọ́ tá a dẹ̀ lè kọ́ ń bẹ̀ pọ̀ gan-an ni ó ti ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ nípa ìgbésí ayé ẹ̀ fún àwọn èèyàn báyìí irú ẹ̀kọ́ wo lóníkúlùkù wa ti rí dìmú nínú fídíò tá a ṣe wò tán nípa Alhaja Kaola yìí èmi ti rí ẹ̀kọ́ kan ń bẹ̀ ẹ̀kọ́ tí mo rí kan ń bẹ̀ ni pé kí n máa ní sùúrù kí n sì máa ní ìfaradà kí n ní ẹ̀mí pé nǹkan ṣì ń bọ̀ wá dá lọ́jọ́ iwájú kí n má bóhùn bọ́ kí n má gbìyànjú láti para mi nítorí pé nǹkan ò tíì ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń fẹ́. àwọn èèyàn kan tiẹ̀ fi àbùkù kan Alhaja Kaola nínú abala àríwísí nígbà tí mo wo fídíò tí gbogbo wa ṣe wò tán yìí wọ́n ní ńṣe l'Alhaja Kaola ń pààrọ̀ ọkọ bí ìgbà téèyàn ń pààrọ̀ aṣọ. kí nìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀? nítorí pé Alhaja Kaola ti sọ ìtàn ìgbésí ayé ẹ̀ pé òun níṣòro ọkọ níní bóun ṣe ń kúrò níbì kan lòun bọ́ síbòmíì nítorí pé òun ò tètè rí ọmọ bí níbẹ̀. gbogbo àwọn tí wọ́n wá ń kọ́ sí abala àríwísí yìí pé Alhaja Kaola ń pààrọ̀ ọkọ bí ẹni pààrọ̀ aṣọ ṣé tó bá jẹ́ pé àwọn lọkùnrin tí wọ́n fẹ́ Alhaja Kaola sílé ṣé pẹ̀lú gbogbo ìmọ̀ọ́nì tí Alhaja Kaola ní pẹ̀lú gbogbo ẹ̀bùn t'Olódùmarè jogún fún Alhaja Kaola tó gbó lẹ́nu bí ìgbà tí àsálà gbó kokoko lẹ́nu ṣé wọ́n lè fara dà á fún un pé kó sì dúró láì bímọ? ó dájú pé ó lójú ọkùnrin tó lè fara da irú ẹ̀. ìdí rèé tí Alhaja Kaola fi yídìí padà sí ibòmíì. ṣé ẹ sì mọ̀ pé àwọn obìnrin tó bá ti jẹ́ pé ẹ̀dá ọkùnrin ni Olódùmarè ṣẹ̀dá wọn ẹ mọ nǹkan tí wọ́n á máa gbé ṣe nínú ayé. wọ́n á gbó lẹ́nu wọ́n á lówó lọ́wọ́ wọ́n á nímọ̀. ó wá lójú ọkùnrin tó lè bárò àwọn obìnrin báyìí gbé. ọkùnrin tí kò bá ní sùúrù tí kò ní ìfaradà ọkùnrin tí kò bá ní àǹfààní láti jẹ́ pé ó nífẹ̀ẹ́ obìnrin yẹn dáadáa kò lè bárò obìnrin bẹ́ẹ̀ gbé torí pé a ló ń ṣe ìgbéraga sóhun pẹ̀lú gbogbo ẹ̀bùn èyí tí Olódùmarè fún un. wọ́n sọ yín pé kò sí nílé ọkọ. irú àwọn èèyàn yìí wọn ò lè wà nílé ọkọ kò rọrùn fún wọn láti wà nílé ọkọ torí pé èèyàn ńlá ni ó lówó lọ́wọ́ ó nímọ̀ àwọn èèyàn ńláńlá ló ń bá ṣe lọ́kùnrin lóbìnrin. ṣé ọjọ́ tó bá fẹ́ lọ rí àwọn èèyàn ńláńlá yìí ẹ mọ ìwà àwọ ọkùnrin dáadáa ó lè jọjọ́ yẹn la máa gbé ìṣe wa dé pé kò gbọdọ̀ jáde ní pé ọkọ lórí aya nǹkan tá a bá ti sọ fún un ló gbọdọ̀ gbà.
ọ̀rọ̀ ò dẹ̀ rí bẹ́ẹ̀. Obìnrin tọ́lọ́run bá ti dá ní akọni kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i àfi kó dá wà kó lè ríṣẹ́ tó fẹ́ jẹ́ kó lè rí jẹ́. Púpọ̀ nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ sẹ́nétọ̀ lásìkò tá a wà yìí, ẹ lọ ṣèwádìí wọn wò. Nínú 10 nínú wọn, bóyá lẹ lè rí ẹyọ kan tàbí méjì tó máa wà lábẹ́ ọkùnrin nínú wọn. Kì í ṣe pé kò wù wọ́n, ṣùgbọ́n iṣẹ́ t'Olódùmarè gbélé wọn lọ́wọ́ pé kí wọ́n ṣe nínú ayé kò lè jẹ́ kí wọ́n wà lábẹ́ ọkùnrin kí wọ́n rí ṣe. Nǹkan tó ṣe Alhaja Kaola rèé. Alhaja Kaola ò lè wà lábẹ́ ọkùnrin kó rí gbogbo nǹkan tó ń ṣe ní dáadáa yìí ṣe. Ọkùnrin yẹn ò ní fún láǹfààní láti ṣe. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́, ẹ̀yin obìnrin, ẹ kẹ́kọ̀ọ́, ẹ fọ̀rọ̀ Alhaja Kaola ẹ fi kọ́gbọ́n, ẹ fọ̀rọ̀ Alhaja Kaola ẹ fi ṣe àríkọ́ṣe nínú ìgbésí ayé yín. Kẹ́ ẹ ní faradà, kẹ́ ẹ ní ìfojúsọ́nà pé nǹkan ṣì ń bọ̀ wá dáa, kẹ́ ẹ sì máa ní sùúrù, kẹ́ ẹ sì máa sọ àwọn ọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu yín. Ẹnikẹ́ni tó bá ń sọ àwọn ọ̀rọ̀ tó dùn ún gbọ́ létí, ọ̀rọ̀ tútù, ọ̀rọ̀ tó ṣàǹfààní, tó bá ń sọ jáde irú ẹni bẹ́ẹ̀ á máa rí aláàánú. Aláàánú ò ní jìnnà sí i. Ìyẹn ni aláàánú tòótọ́. Kì í ṣe àwọn aláàánú fàwọ̀rajà. Àwọn aláàánú tòótọ́ wọ́n á ṣàánú ẹ̀, wọ́n á mú débi tó fẹ́ dé. Tó oníyanṣe ọlọ́kà ṣe gbogbo àwa tá a jẹ́ pátá la kú àìbínú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ bá mi pàdé lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n ní ìkànnì Tèmídire Independent Television, Túnjí Àlàmú lèmi ń jẹ́, Ìkòyí ẹ̀ṣọ́ ni mi ọmọ adìílẹ̀ dógún. Ẹ bá wa tẹ bọ́tìnì subscribe, kẹ́ sì bá wa tẹ bọ́tìnì love and like. Ẹ bá wa pín ètò yìí kó délé kó dóko, káwọn èèyàn wọ́n lè láǹfààní láti kẹ́kọ̀ọ́ nínú ìtàn ìgbésí ayé Alhaja Kaola. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí ń ṣe baálẹ̀ ọrọ̀ kò ní kúrò lọ́dọ̀ ẹ̀yin, kò dẹ̀ ní kúrò lọ́dọ̀ tèmi náà. Àwọn àgbà bọ̀ wọ́n ní apá tìyẹ́ ni ẹyẹlé fi ń kóre wọlé. Ire iwájú, ire ẹ̀yìn, ire ọ̀tún, ire òsì á dé bá yín, á sì dé bá èmi náà lágbára Elédùà. Ó dàbọ̀.